ẹlẹ́ẹ̀kejì ńbẹ tí bá tún wá ń bẹ lára èèyàn bẹ́ẹ̀ níjọ́ yẹn nìkan o tí wọ́n bá lè mú ẹni yẹn tí wọ́n bá tì í mọ́bì kan tí ò sẹ́nìkan kan ń bẹ àfọlọ́hún tí irú ẹni bẹ́ẹ̀ bá fi lè fi ẹ̀yìn tí ògiri yóò sì bára rẹ̀ ní òdì kejì. àǹfààní ẹ̀yìn tẹ́ mọ̀ gbọ́ àbí ọwọ́ bá àwọn tá a fẹ́ lọ fọ́ ṣọ́ọ̀bù wọn kò ṣiṣẹ́ fólè. kò ṣiṣẹ́ fólè o. ṣé èèyàn lè fi yẹn náà ṣọ́lé ṣó lè fi ṣọ́ company ṣó lè fi ṣọ́ oko. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ọlọ́run àfọlọ́hun ni. Àmọ́ ohun tá ẹ bèrè ni tí n bá fi jù ú lẹ̀ àwọn àgbààgbà tí ń bẹ nínú ilé yóò má dùn wọn o. Torí pé ohun tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni wípé eléyìí tẹ́ ẹ bèrè ni. Òun ṣọ́ odidi ìlú. Ó ṣọ́ odidi ìlú. Bó ti wá ṣọ́ odidi ìlú tó nì náà. Ẹni tó bá lè rí nǹkan ọyọ kan pa ládùúgbò rẹ̀ kò mà níná sílè kan. Ṣùgbọ́n mi wá fẹ́ kójú mi hàn torí pé mi ń polongo ara mi síta. Ẹ ti sọ bẹ́ẹ̀ sà ó sì ti di àdéhùn. Ìfẹ́ kójú mi hàn lẹ́ẹ̀kan sí bí mo ti sọ wọn. Ibi tí mo ń lọ ni wípé béèyàn bá lágbára kó má lo lọ́fíńdà wípé mi ní lo lọ́fíńdà kò lágbára kí wọ́n lò ó kó má gbóòórùn rẹ̀. Kábíyèsí Olódùmarè. Tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àkọ́kọ́ dì mú nù kí ni mo ń lọ ńbẹ̀ ni wípé ẹ rí wípé mi ò polongo ara mi. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀gbẹ́ni Adéyínká Àyìndé. Bàbá. Mi ò polongo ara mi. Bẹ́ẹ̀ ni. Post rí. Sì mọ̀ nípa rẹ̀. Àmọ́ ohun tó jẹ́ kí n pa òwe tí mo pa yẹn ni wípé béèyàn bá lágbára kó má lò lọ́fíńdà kò lágbára kí wọ́n lò ó kó má gbóòórùn rẹ̀. Òun ni wípé ẹ̀yin gangan ni ìṣáárà lọ̀rọ̀ yín bá wí. Kábíyèsí sà. Ìdí tọ́rọ̀ náà fi bá yín wí ń bẹ̀ ni wípé èmi ni mi ò kì í ṣe é àmọ́ mò ń wo tàwọn èèyàn. Inú tàwọn èèyàn tí máa wá ń wò tí èmi náà tún wò pé báwo lọ́lọ́run ṣe gbé bàbá yìí kalẹ̀ báyìí inú ẹ̀ lẹ́yìn náà tún wá wà. Allahu Akbar. Mo máa rí i pé ọlọ́run tó tún wá darí yín síbí lénìí pé níjọ́ ẹ ti ń pè mí tẹ́ ń pè mí lọ pè mí bọ̀ mo wá ní abẹ́ rí ọlọ́run. Ẹni tí mo tún máa ń wá ń wò wípé bàbá yìí ń lò òótọ́ lọ́wọ́ òótọ́ tẹ́ ẹ gbé dání òun náà ni ó jẹ́ bóòótọ́ pàdé bí. Alhamdulillah. Torí pé má jẹ́ kí n tàn yín Ọ̀gbẹ́ni Adéyínká. Èmi tí mo jókòó tẹ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ mi kí gbogbo ayé lọ dìyín múlẹ̀ ní gbogbo ọmọ Nàìjíríà lágbàáyé. Èmi náà ṣàǹfààní lára yín pẹ̀lú àwọn èèyàn tẹ́ ẹ̀ tún gbé wá. Àdánwò ń ṣe àwọn èèyàn nú ayé fá. Àdánwò ń ṣe àwọn ènìyàn. Bá a ti wà nú ilé tá a sápamọ́ tá a farapamọ́ yìí tó yìí náà ní ọdún tó kọjá lọ yẹn ó kéré jù iṣẹ́ pé èèyàn ń rùn pé ikàn ń rùn níbi iṣẹ́ yóò máa rùn inú ilé yóò máa rùn lọ́dọ̀ ọkọ ẹ̀ yóò máa rùn débi wípé níbi iṣẹ́ kò lè lọ́mọ ọkọ nìkan náà lẹ́ni tó dúró tì inú ilé irú iṣẹ́ bẹ́ẹ̀ tí mo gbà bẹ́ẹ̀ lọ́dún tó lọ bẹ́ẹ̀ á tó bíi 2. Ẹ̀yin àgbà ní àfọkànsí ló lè òru kò sẹ́ni tó run òkè kùn bẹ́ẹ̀ tí onílé ló ń sùn fọ́nfọ́n yìí olè ló sì ti dájọ́ tó tún sẹ́ẹ̀tì aláàmù pé bí ọ̀bà di 130 á lọ bọ́gùlé yẹn bàbá ṣáwọn nǹkan bẹ́ẹ̀ ṣì wà nù ayé ṣá. Bẹ́ẹ̀ ni pẹ̀lú ògùn Ọlọ́run ó wà tí sì ń dún àmọ́ ẹ jẹ́ kí n tètè yọ̀ǹda rẹ̀. Tí n bá wá bá yín mo kápá kájọ sọ̀rọ̀ wípé bàbá mo ní ìdí àwọn nǹkan báyìí pẹ̀lú bí Nàìjíríà ṣe kan tí gbogbo ẹ̀ lè ìjínigbé lọ́tún ìjínigbé lósì lọ́pọ̀ ọ̀dọ̀ àwọn àgbàlagbà tá a máa ń lọ mo kápá kí n bá wọn sọ kí wọ́n fún mi pásọ́nálì kí n gbà ṣùgbọ́n bàbá mo ti ṣàdéhùn pé mi ò ní ṣe bẹ́ẹ̀ torí pé àti ìlú òyìnbó àti Nàìjíríà àwọn kan ni wọ́n ran ètò wa lọ́wọ́ àwọn kan ni wọ́n ń dá sétò wa kéèyàn tó lè máa fún yàn ní 500,000 1,200,000 bàbá láì tọwọ́ bọ̀ wọ́n lápò ẹ̀wọ̀n rò tọ́lọ́ mọ́ wa lára ni wọn bó ti wá ṣàdéhùn bẹ́ẹ̀ pé nígbà táwọn ṣe léyìí táwọn èèyàn ràn wá lọ́wọ́ bàbá kí ló dé tá a lè máa ṣe kó jàǹfààní fáwọn èèyàn tó máa ṣèyàn láǹfààní lágọ̀ọ́ ara bá a bá rí ohun tó jẹ́ ń pé ẹlòmíín wà nínú òde tó lè tú sílẹ̀ bàbá wọ́n ń jínigbé lọ́tún jínigbé lósì àwọn èèyàn ń bẹ lábúrọ̀dù àti wá dá bísínẹ́sì ilẹ̀ sílé ó ń bà wọ́n lẹ́rù ó ń fìyà jẹ àwa tá a wà nílé náà torí díẹ̀ níjọba máa ṣe àwa ara wa náà la máa ṣe ìtókùn bàbá kárìn sọ́tún rìn sósì kẹ́rù máa bá yàn wẹ̀yìn pé wọ́n fẹ́ káyàn mọ́ gbogbo nǹkan yẹn lèmi palẹ̀ mọ́ wá lónìí sá o. Ẹni tí ń tọ̀lé olóòtú ẹ gbọ́ ogun rẹ̀ wà tó confam. Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́ akérèfínúṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ Yorùbá lọ Yorùbá bọ̀ wọn á pé ẹ̀yìn òkú báyìí láàjogún lójú ogun làájáàgùn oògùn nítorí ogún òkú sì lè dógún atógún àtòògùn nítorí ogún òkú gbogbo wọn ní lanilógún ogun torógún ọdún báyìí lológún fi ń kógún jọ tó lógún bá kú ẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ oògùn làwọn kẹ́nimọ́ni fi ń jagun làágùn nítorí ẹ̀yin olólùfẹ́ wa bá a bá gbọ́ pé àáfàá kan ń bẹ ń bì kan bá a bá gbọ́
pé adáhunṣe kan ń bẹ ńbẹ̀ kan, bá a bá gbọ́ pé pásítọ̀ kan ń bẹ ńbẹ̀ kan, tí wọ́n bá gbé òótọ́ dání, ó di dandan ká gbé wọn wá fún aráyé tá a bá ti ráǹfààní tí ó ṣe wá láǹfààní lágọ̀ọ́ ara gbà lọ́dọ̀ wọn. Ẹnìkan ni mo fẹ́ ṣèrìn àjò lọ sọ́dọ̀ wọn lónìí nílùú òkè. Ṣé ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ àṣírí nínú ayé, àwọn haúsá náà ní àṣírí lọ́wọ́, ṣùgbọ́n tí haúsá bá tún fi ń sọ̀rọ̀ Yorùbá kan pé èèyàn rèé ó pọ̀ láṣìírí, automatically onítọ̀hún pọ̀ ni. Ta ló nítọ̀hún? Kọ́lọ́njá bójú rẹ onítọ̀hún pàdé ni ọ. Haúsá tó ń fún wa ní làbárí ẹni yìí, tó bá jẹ́ pọ́mọ̀ pé irú wa yìí ó tírèsì ẹni bẹ́ẹ̀ lọ ni, ó ṣeé ṣe kó má sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún wa. Iṣẹ́ tí wọ́n ṣe fún haúsá yìí ni ó torí ẹ̀ gbé mi lọ bẹ̀, torí mo mọ̀ pé yóò wúlò fún yín, yóò wúlò fún àwa náà àti nǹkan míì tá a bá rí gbà lọ́dọ̀ wọn fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà, ọmọ ilẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ rèé, ẹ mọ́ gbàdúrà fáwa náà ká lọ rí ká bọ̀ rí, nítorí pé haúsá tí ń ròyìn àáfàá yìí, ó ní wọn ò ní gbà kéèyàn ya fọ́tò àwọn belentase ṣe fídíò àbí gbé fóònù sí rìkọ́dìn máa gba ọ̀rọ̀ lẹ̀ lẹ́nu wọn. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé tá a bá débẹ̀, Ọlọ́run ó ti tẹ́lẹ̀ dè wá ń bẹ̀, á lè ráǹfààní gba nǹkan tí ó ṣara láǹfààní fún gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ adúláwọ̀, ọmọ ilẹ̀ kóòtù òòjíire. Ẹ mọ́ tẹ̀lé wa lọ, ẹ mọ́ ṣíà ètò yìí, ẹ mọ́ kọ́mẹ̀ntì, ẹ sì mọ́ fàdúrà ràn wá lọ́wọ́. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ́ọ̀tì pẹ̀lú owó, gbogbo ẹ̀yin tẹ́ ń fi àdúrà ràn wá lọ́wọ́ lókè òkun àti káàkiri àgbáyé, owó ò ní tán lọ́wọ́ yín o. Nígbà tá a ti gbọ́ táwúsá ti ròyìn àáfàá kan tó sì jẹ́ ọmọ ilẹ̀ kóòtù òjíire làwọn náà, ẹ jẹ́ á gbìyànjú ká dọ́dọ̀ àáfàá yìí náà. Tí wọ́n bá ń parọ́, àwa máa mọ̀, tí wọ́n bá jó lóòótọ́, àwa máa mọ̀. Ṣùgbọ́n iṣẹ́ tí haúsá yìí sọ pé wọ́n ṣe fún òun, ẹ mọ̀ gbọ́ nígbà tá a bá dọ́dọ̀ wọn tọ́lọ́run bá kádàrá ká lóore ọ̀fẹ́ àti sọ̀rọ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ́ ń ṣètò wa, ṣé ẹ mọ̀ pé bá a bá ti gbọ́ pé èèyàn kan wà níbì kan, pàápàá jùlọ tó níhun tó lè ṣe ọmọ ẹ̀dá ádámọ̀, ọmọ ilẹ̀ adúláwọ̀, ọmọ ilẹ̀ kóòtù òjíire tó lè ṣe wá láǹfààní, pàápàá jùlọ lágọ̀ọ́ ara tá a fi dáàbò bo ara wa, tí ò ní sí pé ẹ lọ mú nǹkan kan tó lòdì sófin àbí ohun tó jẹ́ pé kò ṣeé gbọ́ sétí. Tá a bá gbọ́ pé irú ẹni bẹ́ẹ̀ wà níbì kan, ìkànnì Adéyínká Àyìndé live á tẹ̀bẹ̀ á débẹ̀. Ṣó nírọ́ lonítọ̀hún ni, ṣó lóòótọ́ ni? Ṣé ẹ gbàgbé pa sọ fún yín pé ibi tá a wá lónìí, n tó bá fi mú táwúsá fi ń ròyìn Yorùbá, kẹ́ ẹ mọ̀ pé sàdánkátà ni kéèyàn mọ̀ ṣe fúnru Yorùbá bẹ́ẹ̀. Bí mo ṣe rí wọn lónìí, májẹ̀mú wà ń bẹ̀ pé báàbá tiẹ̀ gba ọ̀rọ̀ lẹ̀ lẹ́nu àwọn ò ní ṣojú àwọn nítorí pé àwọn ò ṣe é rí. Àkọ́kọ́, àwọn èé ṣe social media person, àwọn èé ṣe ẹni tí wọ́n polongo ara wọn. Wọ́n gbà wá láàyè ká ṣe interview fún wọn, ká gba nǹkan tí wọ́n ní lọ́wọ́ tí ó ṣe wá láǹfààní fún gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀, ọmọ ilẹ̀ kóòtù òjíire. Wọ́n gbà wá láǹfààní bẹ́ẹ̀. Ẹ ṣé ní gbígbà lálejò tẹ́ gbà wá lálejò sà. Alhamdulillah. Ẹ ṣeun. Àáfàá tèmi tiẹ̀ ń pè yín, mo ní bí n bá pè yín láàfáà kọ̀rọ̀, mo ní mi ò jayò pa torí pé ẹ̀yin lẹ̀ ń sá fún ta gbangba báyìí. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá sà. Orúkọ tèmi òun náà ni Baba Khalifa. Kábíyèsí Baba Khalifa. Ẹ jẹ́ ń béèrè nǹkan kan sà. Ní bí Ọlọ́run ṣe kẹ́ yín, àwa yín social media àbá yín ń bẹ̀ àti gbogbo ẹ̀ àárí yín ń bẹ̀, ṣé ò sí sà? Bẹ́ẹ̀ ni, mo kí Ọlọ́run, bákan náà tún kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà àti gbogbo ọmọ Nàìjíríà, torí wípé Ọlọ́run ní mú ọjọ́ síwájú kẹ́dà ó tó mọ́jọ́. Bá a bá gbèrò náà, níjọ́ tẹ́ ti ń pè mí, tẹ́ ti ń ṣe wàhálà náà láti rí mi, bọ́lọ́run ò bá padà kádàrá náà, ìrìn tẹ́ rìn débí ò níye, ẹ wò rìn tẹ́ rìn débí, àlàáfíà lẹ lò wá, ẹ̀mí lẹ lò wá, Ọlọ́run tí ò pa yín rẹ́ sójú ọ̀nà pẹ̀lú ògo ọba tí jẹ́ Ọlọ́run. Tẹ́ ẹ bá ń lọ padà, Ọlọ́run ò ní pa yín rẹ́ o. Àmín. Ní ọdún tó kọjá lọ yẹn, ó kéré jù iṣẹ́ pé èèyàn ń rùn nílùú òyìnbó, pé nǹkan rùn níbi iṣẹ́ yóò máa rùn, inú ilé yóò máa rùn, lọ́dọ̀ ọkọ ẹ̀ yóò máa rùn, débi wípé níbi iṣẹ́ kò lè lọ mọ́, ọkọ nìkan náà lẹni tó dúró tì inú ilé. Irú iṣẹ́ bẹ́ẹ̀ tí mo gbà bẹ́ẹ̀ lọ́dún tó lọ bẹ́ẹ̀ á tó bíi 2. Mo wá wò wípé ihun tó lè máa fi márùn ẹni tí ń bẹ lu òyìnbó tí fi ń rùn káàkiri, ajá sí pé kì í ṣe Nàìjíríà nìkan lógún ṣe kíni lógún wà. Bàbá ṣe rí ìtẹ́ ẹ tún mẹ́nu lé sà. Ó ń bẹ nínú àwọn èèyàn wa tó ṣe ń pè wá di ọ̀la pé àwọn ń rùn, àwọn ò tí ì rí solution sí, ṣùgbọ́n a ṣe ń bọ̀ lápá àbẹ̀yẹn bàbá. Torí bẹ́ẹ̀ ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lu òyìnbó ẹ ní rùn o. Àmín àmín. Ẹ ní rùn o. Àmín o. Aburú tí máa dé báyìí lójijì téèyàn máa fi rùn káàkiri tí òfin ní wúlò ń beṣẹ́ àti inú ilé mọ́ àtọ̀dọ̀ ọmọ ẹ̀ gan, wípé irú àdánwò tó wá leléyìí kò ní dé bá gbogbo yín. Àmín. Àwa tá ń bẹ ń lu yìí, ìlú Nàìjíríà lè lọ́wọ́, ó dẹ̀ kan.
bó ti kan wọn náà tó ogun lọ́tún ogun lósì báńdíìtì lọ́tún fúlàní lọ́tún fúlàní lósì àmọ́ tòun bó ti wá le tóun náà wallahu ya'simuka minan nasi. tó fi já sí pé kódà tíyẹn bá ń wo ọlọ́pàá lọ́ọ̀kan tí mọ́tò tí ìwé èèyàn ò bá pé téèyàn bá fi lè máa ka gbólóhùn yìí kódà kó ka mẹ́ta péré àwọn ọlọ́pàá yẹn wọ́n mọ̀ ṣe nǹkan míì téèyàn wọn ò ní rí téèyàn rò téèyàn fi kọjá mọ́ wọn lára. Allahu akbar. Odidi ìṣọ́ni tọ́lọ́hun yọ̀ǹda fún ànábì wa Muhammad wọ́n wá bẹ lọ́wọ́n ba náà fún gbogbo àwọn ará Nàìjíríà àtàrà àlóyìnbó pé wallahu ya'simuka minan nas. Àmín. ìyẹn tó bá tọkàn yín wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe látẹ̀yìnwá fáwọn èèyàn mo sọ fún yín pé haúsá ni mo gbọ́rọ̀ yín lẹ́nu ẹ̀ sá. ìhun tí haúsá yẹn dẹ̀ sọ pé ẹ ṣe fún un tó tún mú ìyàwó ẹ̀ wá pé kẹ́ ẹ ṣe é fún bàbá mo ṣe ń bọ̀ nbẹ òyìn nǹkan yẹn ló torí ẹ̀ gbé mi wá o ṣùgbọ́n bàbá wo àyè gba nǹkan kiri lọ́dọ̀ àwọn èèyàn bàbá tá a bá débẹ̀ a máa ń sọ fún wọn ní ẹ wá lọ ń ṣìwé ẹ gbìyànjú eléyìí ẹ lọ ṣe eléyìí bàbá kí lẹ ní tẹ́ ẹ ti ṣe fọ́pọ̀ èèyàn bàbá tó ń jẹ́ tẹ́ ẹ dẹ̀ ń ṣe tẹ́yìn náà confam kì í ṣe pé ẹ lọ ṣe nǹkan báyìí èyí tẹ́ ẹ ní lọ́wọ́ tó ń jẹ́ yẹn sà a ò kọ̀máǹdì yín o mò ń bẹ̀bẹ̀ ni bàbá ẹ ti jẹ́ kó yé wa bí kò sí kókó òmọ̀ téèyàn ní tí ò fi mọ ọ̀yàn kò sí kókó oògùn téèyàn ní tí ò fi gbà yàn lẹ̀ a ti gbọ́ lẹ́nu ẹ̀yàn àgbàlagbà bí kò sí kókó agbára téèyàn ní tó ń dá a lò nínú ilé ẹ̀nẹ̀kan bàbá ẹ̀bẹ̀ ni mo bẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ yín mo dẹ̀ fi àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́tù òjire tèmi ń gba nǹkan káàkiri fún tí ò kì í ṣe torí tara mi nìkan tí n bá wò pé tèmi nìkan ni àti sọ àti kúrò níbí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá yọ̀ǹda bí òjú bíi 5-6 lọ tí ó ṣọ̀pọ̀ èèyàn láǹfààní nínú ilé tí wọ́n á máa sọ sí comment section sà báyìí bẹ́ẹ̀ bá wà ẹ dákun. mo kì í yẹn kú iṣẹ́. ẹ ṣeun sà. àwọn Lárúbáwá ni máa ń pòwe kan pọ̀ wọ́n ní làwùtọ́ làṣèdí ìkànnà àgìlábà bọ́ bá pẹ́ títí náà òdodo ó padà borí náà ni léyìí tí Yorùbá lọ tí wọ́n bọ̀ tí wọ́n ní pé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ padà bá a so àtọ́tànràn lẹ́ni náà ni torí pé ìfẹ́ àti ìfẹ́ òun ló pàdé ara wọn. Allahu Akbar. So látara bẹ́ẹ̀ ni wípé kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ì ní filẹ̀ fún yín léyìí tí mo ní ó tiẹ̀ tún kúrò léyìí tí mo ní léyìí tí mo mọ̀ pé ń jẹ́ tí ń dún òun ní sì filẹ̀ tí n bá wá gbọ́ wípé àwọn èèyàn bóyá ogun kinní kan ṣẹlẹ̀ sí wọn bì kan àbẹ́nìkan lọ bá wọn bì kan tàbí wọ́n kólé ẹlòmíì ara máa wá ta mí pé ṣé ń lu ta wà yìí náà tírú wà yìí náà sì wà. Allahu Akbar. torí pé ohun tí máa ń jọ mí lójú ń bẹ̀ ni wípé kò sí bí wọ́n ti lè kó nǹkan tó àwọn ìlú kan sì ń bẹ tí wọ́n ní nǹkan lọ́wọ́ ogun ò ní jà wọ́n inú ogun náà wọ́n sì wà. Allahu Akbar. ibi tí wọ́n ń jagun náà làwọn náà sì wà torí pé kí ló fà ń bẹ̀ ni wípé wọ́n ti súnmọ́ àwọn àgbàlagbà tó mọ nǹkan náà táwọn náà sì ti gbìyànjú ẹ̀ káàkiri sọ̀rọ̀ à ń di ara wọn. tí ò jẹ́ kó gun àbólè lè wọlé. tí ò jẹ́ kó gun àbólè lè wọlé wọn. so láti ara bẹ́ẹ̀ ìdí nìyí tí ó fi já sí wípé gbogbo nǹkan dábòbò ní ó ṣe pàtàkì màá sì yọ̀ǹda rẹ̀ tán ni láwọn èyí tọ́lọ́hun ní kó máa bẹ lọ́wọ́ tiwa náà tí sì ń dún. Ọlọ́run jẹ́ ká rí ìgbésà ẹbí tẹ́ ẹ wá wọ̀ yẹn bàbá ẹ̀yin àgbà ní ẹni tó gborí ilé wọlé ilé ló wọ̀ ẹni ó sì lálẹ́ wù sínú ilé náà ilé ló wọ̀ ẹni ó fọ́ fẹ́ǹsì wọlé ilé ló wọ̀ bàbá ẹnu ọ̀nà làwọn fẹ́ gbà á fẹ́ já páànù wọlé. bàbá àwọn èèyàn mi àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ bàbá mo kò fẹ́ wọn lé ọkàn sá àwọn kan wà lọ́nà jíjì tí wọ́n bá pè wá ń gbà mí ẹkún ni wọ́n máa ń sun olè wá jálè wa olè wá já oko wa bàbá táwọn olókòdé yẹn tiẹ̀ wá pọ̀ jù onílé náà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀yin àgbà ní àfọkànsí ló lè òru kò sẹ́ni tó run òkè kùn bẹ́ẹ̀ tí onílé ló ń sùn fọ́fọ́n yìí olè ló sì ti dájọ́ tó tún sẹ́ẹ̀tì aláàmù pé bí ọ̀bà di 130 á lọ bọ́gùlé yẹn bàbá ṣáwọn nǹkan bẹ́ẹ̀ ṣì wà nù ayé ṣá. bẹ́ẹ̀ ni pẹ̀lú ògùn Ọlọ́run ó wà tí sì ń dún àmọ́ ẹ jẹ́ kí n tètè yọ̀ǹda rẹ̀ torí pé kí ló fà ń bẹ̀ ni wípé tá a bá rí ọkùnrin tí ń sun ara fọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọ́ṣẹ́ ní í ṣe ẹ̀yin náà ní ọ̀nà tiyín náà pọ̀ a gbọ́dọ̀ fi kan dí kan lọ́wọ́ àwọn àlejò ló pọ̀ lọ́dọ̀ tèmi náà tí wọ́n kúnlẹ̀ yìí tẹ́ ẹ bá ń lẹ̀ èmi náà fẹ́ dá wọn lóhùn mo sì fẹ́ dá gbogbo ọmọ Nàìjíríà lóhùn. kàbíyèsí sá ẹ ṣé o. so a wà á dọ́gbọ́n mánéjì àsìkò yẹn papọ̀ mọ́ra wọn so látara bẹ́ẹ̀ ni wípé ẹ jẹ́ kí n gbé báyìí lọ́dọ̀ àwọn àgbàlagbà aṣọ tá à ń wọ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣọ́ ilé aṣọ wíwọ̀ wa tá à ń wọ̀ yìí ń pé a fẹ́ ṣọ́bì kan a fẹ́ kẹ́nìkan kan máa dà wá láàmú bẹ́ẹ̀ aṣọ wa yìí láàbọ̀ kalẹ̀ á wà rẹ̀ á fomi rẹ̀ pẹ̀lú ọṣẹ kò bá jẹ́ aipo tí wọ́n ń pè láìpò nì náà láfẹ́ fi rẹ̀ kò bá jẹ́ àwọn ọṣẹ kan tí wọ́n ń lò káàkiri nì náà kódà kò bá jẹ́ sódà àmọ́ májẹ̀mú ẹ̀ ni wípé a gbọ́dọ̀ fi ọṣẹ sóòkì aṣọ ni
tá bá ti wá rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ yóò wá lo òru ọjọ́ 3 ní rírẹ̀ lápẹẹrẹ nísìn torí ẹlòmíì ọ̀rọ̀ òye wọn. bẹ́ẹ̀ ni sà. ṣé mọ̀ yí pé òní yìí nísìn lọ́jọ́ àlàmísì. bẹ́ẹ̀ ni. ní àpẹẹrẹ ká ṣe báyìí nísìn pé tá a bá rẹ̀ lónìí nísìn yóò láti òru èní tó fi di ọ̀la. ọjọ́ àlàmísì yẹn náà yóò tún dàrú mẹ́lòmíì lójú òní lọ́jọ́ Thursday. òní lọ́jọ́ Thursday òru èní mọ́júmọ́ Friday tọ̀la day 1 Friday mọ́ Saturday that is day 2 Saturday mọ́júmọ́ Sunday that is day 3 ń jásí pé tá a bá rẹ̀ irú nǹkan ní lónìí day 3 tí ó ṣe déédéé jọ Sunday ń láàyò kìíní ní padà. ìyẹn aṣọ yẹn tààrẹ yẹn pẹ̀lú omi yẹn. àgbọ́yé sà. àmọ́ kọjọ́ náà tó pé a ti wá orógbó 16 kalẹ̀ tó pé tí èpo rẹ̀ ò bó àti ìgò funfun kan tí ò sí pépà ní ara rẹ̀. so tọ́jọ́ ní bá ti wá pé aṣọ tí a ti wá rẹ̀ kalẹ̀ nì á wá da omi yẹn àmọ́ ká tó dà á ti kọ́kọ́ mú orógbó yẹn orógbó 16 ni á kó sínú ògò yẹn. a jẹ́ pé déédéé orógbó tí ó lè gbanú ògò yẹn. tí ó lè gbanú ògò tí ò ní tóbi jù á máa wá kó sínú ògò ni tí ó máa wọlé tó bá ti wá pé omi aṣọ nì láwàá bù níbẹ̀ tá a wàá rọ̀ sínú ògò yẹn tí ó kún bámu á wàá fọmọrí rẹ̀ dé pa á wàá lọ rí ìmọ̀bi tá a bá fẹ́ ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo bí a bá ti rí i mọ́ ó ti di èèwọ̀ fún olè kó tún wọbẹ̀. Allahu Akbar. Bàbá tọkàntọkàn lẹ́fìn yẹn. pẹ̀lú ògo ọba tí jí Ọlọ́run gbogbo bí a bá ti rí i mọ́ ó ti di èèwọ̀ fún olè kó tún wọbẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tún wá ní wípé aṣọ tá a lò ní ó ṣe é wọ̀ padà. ibẹ̀ mo fẹ́ bọ̀rọ̀ lọ pé omi tá a fi rẹ kinní ohun tó bá ṣẹ́kù èyí tó ṣẹ́kù ńlẹ̀ kò síbi tá a lè dà á sí. tá a pé ẹ má dà á síbi kan kéèyàn má gbàgbọ́ kò dẹ̀ ní má jẹ̀mú pé dandan pé ṣé àwọ̀ aṣọ kan la gbọ́dọ̀ lò ní funfun ní àbáyìn ní àbí kinní kan kásárì pé aṣọ tá a ti ṣe kí ni o tá a ti wọ̀ rí. èyí tó tún lè tún wá fẹ́ takú lójú ọmọ Nàìjíríà òun náà ni wípé tó bá wá já sí pé ibi tí mo wà tí mò ń gbé bẹ̀ tí èṣe mi ni mo kọ́ bẹ̀ lápẹ̀rẹ̀ ń sìn ẹlòmíín bẹ́ ńlé òun ní ń gbélé ẹlálọ́dún tó wá kọ́lé síbẹ̀ ò ṣe kí ni kò sí ń bẹ̀ kò bá gbé bẹ̀ bóyá bòmí ìlọ́kọ́lé sí tí lé pọ̀ jábọ̀rata káàkiri ṣé yé máa wọra rẹ̀ níran kí nǹkan wá àtáàkì ẹ̀ mọ́ ilé lójijì pé láńlọ́ọ̀dù òun ò dẹ̀ sí ilé tí ó lo aṣọ rẹ̀ ẹ dákun ǹjẹ́ yẹn lè lọ bẹ̀rẹ̀ pé láńlọ́ọ̀dù mo fẹ́ ṣe nǹkan sínú ilé ẹ fún mi láṣọ yìí kò ní rọrùn bẹ́ẹ̀ òun náà tó bá ti lo aṣọ ẹ̀ ohun tí nǹkan ṣe yẹn wà fún ni pé ẹnikẹ́ni tó bá ti lo aṣọ rẹ̀ ká ti lo aṣọ ẹnìkan nínú ilé yẹn ká fi ṣe ohun tá a ní kí. bàbá tí n bá gbọ́ yín yé sà bí èèyàn gan bá tó àwọn bẹ́ẹ̀ mi ò fẹ́ lu aṣọ mi kò sáṣọ ẹni téèyàn ò tún lè lò nígbà tí òkú tiẹ̀ léèwọ̀ kankan. ṣùgbọ́n kinní kan ni pé a rí wípé a ti wọ̀ ọ́ rí kì í ṣe tuntun. Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ sà ẹ ṣeun sà. ìbéèrè kan tí ọmọ Nàìjíríà tún lè fẹ́ máa béèrè lọ́wọ́ èmi tó jẹ́ ń pé ọ̀pọ̀ ìpè ọ̀pọ̀ mẹ́sẹ̀gì máa ń pọ̀ ń gbà mí. omi yẹn sà ìjẹ́ yẹn lè fi ṣe bí ìgò bíi 8, 7 àbí 5 sà. dáadáa pẹ̀lú ògo Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín yóò máa dára sí ni èèyàn lè ṣe bẹ́ẹ̀ dáadáa kódà èèyàn lè ṣe bẹ́ẹ̀ gan nínú ilé téèyàn wà kéèyàn fi rèé mọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin káàkiri nínú ilé. a wá jẹ́ ń pé nínú ìgò kọ̀ọ̀kan orógbó 16 ni ó máa pé síbẹ̀ tí í ṣe 16 yóò pè sínú ìgò kọ̀ọ̀kan. Ọlọ́run járe gbẹ́sà ẹ ṣe àní wá yín tí tó gbogbo ọmọ Nàìjíríà mo máa ń sọ fún yín pé akiriku ọ̀ṣọ̀gá akirijágbó àti kirijágboro báyìí ẹ mú gègé ẹ mọ́ ọkọ́lẹ̀. bàbá ní comment section wa sà mo palẹ̀ eléyìí náà mọ́ torí àwọn èèyàn 4 kan mi ò mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn mọ̀ mí ẹ mọ̀ ẹ̀yin àgbà máa ń pé gbogbo èèyàn ló mẹ́kùn èèyàn mélòó lẹ́kùn mọ̀ wọ́n kọ síbẹ̀ pé orí fífọ́ àfọ́kúdórógbó orí ni o bàbá ẹnìkan sọ pé orí fífọ́ yẹn ló padà di àwọn kíní yẹn ti wá fẹ́ di àtìrandéran ti fẹ́ di inheritance orí fífọ́ yẹn ni wọ́n ń bá ogun ọjà ó ní gbà mí 7 days bí kan máa laago lórí yẹn ni bàbá mo tún ní béèrè ni o bàbá tó bá jẹ́ pé a máa rí oògùn gbà tó lè ṣiṣẹ́ fún èyíkéyìí orí fífọ́ tí ó ṣàǹfààní fáwọn ọmọ Nàìjíríà sábà bá rí bàbá inú wa dùn sáà. ọ̀dà mo kì í kúṣẹ́ o. ẹ ṣeun sá. torí wípé béèyàn bá jẹ́ olóòótọ́ tó bá ṣe dáadáa yóò jẹ́ ń bẹ̀ ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ béèyàn bá tún wá ṣe aburú yóò jẹ́ ń bẹ̀ ìrandíran náà àtúnṣe kíni àtúnjẹ́ ń bẹ̀ ṣe tún wá rí bí ìwòsàn tẹ́ wá lọ yẹn. Yes sir. mo fẹ́ lè wí pé ẹ tún gbé oúnjẹ tí mo mọ̀ ọ́ jẹ dé tí mo mọ̀ ọ́ jẹ jù bàbá ẹ wá gbé e dé nǹkan yìí tẹ́ tún wá béèrè yìí a ti fi patú oríṣiríṣi tẹ́lòmíì tún wá ń bùn wá ní nǹkan tí wọ́n ń bùn wá ní nǹkan tó ju nǹkan lọ tí wọn ò sì mọ̀ pé kò jù báyìí náà lọ
Allahu Akbar. àmọ́ pé tí ẹ lè gbéra lónìí tẹ̀sí béèrè ohun tẹ́ ẹ béèrè yìí torí pé ńjọ́ tá a bá ti jùlẹ̀ fún gbogbo ayé ńjọ́ tí wọ́n bá ti ń dán wò bálàáfíà bá ti ń dé sí wọn ládá tí wọ́n bá máa rí ń bẹ̀ àdúrà tí wọ́n bá ń ṣe fún wa yóò máa bá wa náà lẹ́sẹ̀kẹsẹ̀. Allahu Akbar. à ń bẹ láyé ni àtúnṣe láyé mọ́. nǹkan tí mò ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà nìyẹn pé ẹ tètè mọ ṣíà ètò yìí, ẹ mọ comment, ẹ mọ like, ẹ mọ subscribe sí channel wa, ẹ mọ follow wa. mo sọ pé tẹ́yin náà bá ṣíà program yìí, tẹ́ni tó ṣe nǹkan tẹ́ ṣíà yìí tó bá rí ìtúsílẹ̀, ẹ̀yin náà ó gba ládá bí ládá ó ṣe bá wọn, bí ládá ó ṣe bá èmi náà. ẹ ṣe, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. tọ́ lóògùn orí fífọ́ yẹn bẹ́ẹ̀ ni sà. wọ́n ń pe kinní kan ní àgbà. àgbà báwo làgbà yẹn ṣe rí sà? àgbà yẹn òun ní máa rí roboto báyìí. ẹ sà, àgbà ni àbí àgbà? àgbà ni wọ́n máa ń pè é. so ẹ mọ̀ pé èdè yàtọ̀ sédè. bẹ́ẹ̀ni. ẹlòmíì tún lè pé ó da àgbà làwọn ń pè lọ́dọ̀ tàwọn. ẹlòmíì dẹ̀ tún lè sọ pé orúkọ mi làwọn ń pè é. ẹlòmíì tún lè pé orúkọ mi làwọn ń pè é. àmọ́ èyí tó tún fẹ́ yá jù káàkiri létí ọmọ aráyé ni pé jóòkẹ́. jóòkẹ́ yẹn lèmi mọ̀ sà. mo ń bọ̀ wá ṣàlàyé fún yín jóòkẹ́ o. jóòkẹ́ yẹn ṣùgbọ́n ó wá dáa káwá yìí tó bá pọ́n tó rẹ̀ rí dáadáa. ẹlòmíì ó ti mọ bẹ̀rẹ̀ pé kí ni jóòkẹ́ ilé Yorùbá pè títí tó di jóòkẹ́. so ó dáa káwá yìí tó bá pọ́n dáadáa. bí pupa yẹn ẹyọ kan rẹ̀ péré náà ni. a wá wá ọmọ ayò ẹyọ kan kò bá wàá já sí pé ọmọ ayò tí wọ́n ti ń ta dáadáa tàbí ká lọ ra tuntun lọ́dọ̀ àwọn alágbo. ọmọ ayò ọlọ́pọ́n yẹn. ọmọ ayò ọlọ́pọ́n. tó máa ń bù báyìí tí wọ́n ń ta nì òun náà ni. kò bá àjá sí pé èyí tó ti lọ tó ti bọ̀ tí wọ́n ti ta dáadáa tàbí tuntun la bá rí àbá rí ká fúnra wa àbá lọ rà lọ́dọ̀ àwọn alágbo. àmọ́ ẹ má dára yín láàmú o ẹni tí ò bá rí àwọn alágbo ń ta o. ó ti parí. ń bẹ lọ́dọ̀ àwọn alágbo. òun ni náà ni ó di mélòó? ó di méjì. nǹkan tó wá ṣe kẹta náà wà lódìdí àtàrí kan tó pé. odidi atare kan tó pé. fáǹfààní ẹ̀yìn tẹ́ ẹ mọ́ ń béèrè pé ṣé ẹyọ atare ni wọ́n ti la complete odidi atare kan. tọ́ tá bá ti wá ṣe bá nì tán mẹ́tẹ̀ẹ̀ta nì láwàá kó sínú agbada láwàá jó bá a bá ti wá jó tán déédéé ibi tí irun ti bẹ̀rẹ̀. láti irú bí ìsà. bẹ́ẹ̀ ni láti irun wájú orí yìí ẹ wá gbé báyìí ẹ gbé báyìí yóò wá parí sí ibi tí irun parí sí ní ìpàkọ́ ẹni ẹ wá fi ẹbu nìrà. ṣùgbọ́n májẹ̀mú iṣẹ́ yẹn àti gbogbo gbọ́rẹ́ téèyàn bá fẹ́ sin láyé òun náà ni wípé a kì í fi ẹbu ká máa fi ra orí ká tún dá ọwọ́ padà sí. a máa ṣe báyìí. yóò dáa fún yín tí ọ̀pọ̀ yóò dáa fún yín tí ọ̀pọ̀. ìdí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ń gbé ṣe mọ̀ pé àwọn èèyàn ò rójú tí àti máa bá wọn ṣe. yóò dáa fún yín tí ọ̀pọ̀ so a fi ẹbu nìrà láti iwájú lọ ẹ̀yìn láti iwájú báyìí láti rá lọ ẹ̀yìn báyìí. a tún mú a tún fi ra ìgéni a tún mú a tún fi ra ìgéni fífura tá a fi ra yẹn kì í ṣe pé ó níye o ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ ó máa ṣe kí ni yóò sì máa jáde bí bá ṣe ń jáde yẹn náà ni ká máa bu ẹbu yẹn ká máa fi ra kásárì yìí pé àdá owó yẹn padà sí iwájú padà so tá bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ẹbu tó bá kù yẹn á lọ gbẹ́lẹ̀ á wàá rí ìmọ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kódà báyé bá fi ṣe èèyàn kò tún fọyàn mọ́. Allahu Akbar. orí fífọ́ fi dágbére. kò jù bẹ́ẹ̀ lọ sá. kò jù bẹ́ẹ̀ náà lọ. bàbá gbígbàdúrà tí ó wà lára yín bàbá Ọlọ́run ò ní yọ kó. àmín àtẹ̀yìn náà. Ọlọ́run ò bá yọ ayé ò ní gbìyànjú àti yọ. àmín àtẹ̀yìn náà. Ọlọ́run ò ní fáwọn ayé ṣe láti yọ àmín sáà. àtẹ̀yìn náà àmín. bàbá nígbà mo débí mo ti sọ fáwọn olólùfẹ́ mi pé Ọlọ́run jẹ́ ẹ dá wa lóhùn Ọlọ́run jẹ́ ẹ dá wa lóhùn pé ó ti níye ìgbà tí mo ti ń pè yín ṣùgbọ́n tọ́lọ́run kádàrá lónìí ẹ wá tún jọ mí lójú bàbá gbogbo ọ̀nà lọ́lọ́run fi máa yà yín lẹ́nu ayọ̀ gbọ́mọ Nàìjíríà nǹkan kan wà mẹ́ẹ̀ tó lè fẹ́ ta kókó tí àáfàá wa sọ pé jóòkẹ́ tí wọ́n ń pè ní àgbà tẹ́ ẹ̀ bá mọ jóòkẹ́ tẹ́ ẹ̀ bá mọ àgbà àwa náà ti dáyé ọjọ́ pẹ́ nígbà wà ń kékeré kinní yẹn pupa báyìí ni ara ẹ̀ máa ń dán báyìí a máa fi ń ṣèkà fúnra wa ni bóyá máa ti yí ẹ̀yìn náà tá a bá ti fi rálẹ̀ báyìí ẹni tá a ti ń sọ pé níbo ni Kàbírù wà àkànbí bó jẹ́ ẹ̀yìn láti fi jó kò síbi tó ti fi jó yàn but ẹ̀ẹ̀kẹ́ la máa ń sọ fi jóra bẹ́ẹ̀ ni mo fi jó lẹ́ẹ̀kẹ́ àpáyẹ́ bá bẹ́ẹ̀ lọ́kọ̀ ìgbé ṣẹ́ẹ̀rí òun náà tún dá a padà fún wa ń jọ́ tá a lérò kí níyẹn náà ń pè ní jóòkẹ́ bàbá àní wáyé tí lágbára Ọlọ́run eléyìí tẹ́ ẹ ṣe fún wa lónìí bàbá mo ń gbẹ́nu gbogbo ọmọ Nàìjíríà nítorí kí n sọ pé iléeṣẹ́ wa yìí ni advocate fọmọ ilẹ̀ adúláwọ̀ bàbá mo gbẹ́nu ọmọ ilẹ̀ adúláwọ̀ ṣàdúrà fún yín ẹ pọ́n wa lé
ẹ̀pọ́n lọ́run lé lára wa ẹ̀yin rèé gbẹ̀ngbẹ̀yìn àwa rèé pálá ọyìn ẹ̀yin àgbàdẹ máa ń sọ pé kéèyàn tóbi ò túmọ̀ sí pé àlàáfíà táyọ̀ ẹ ti máa sọ pé kéèyàn orí pẹ́ẹ́lí bí èmi báyìí kò túmọ̀ sí pé àrùn yọ lẹ́nu bàbá àrùn ní yọ yín lẹ́nu àrùn ní yọ èmi náà lẹ́nu àrùn ní yọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò tòní lẹ́nu ṣé rí i pé lè tún yàtọ̀ ẹ̀ ní níbèrè mi ń pọ̀ o mi ò tí ì débi tí mò ń lọ o ṣùgbọ́n nù nǹkan méjì tí mo torí ẹ̀ wá bí tí Haúsá bóyá máa pè lọ́rẹ̀ yín ó máa ń sọ pé ọ̀rẹ́ tèmi ni bóyá ọ̀rẹ́ yé ni bóyá bàbá nǹkan kan wà tí èyí jẹ́ kí àtọkùnrin àtobìnrin mi ń bò mí kí wọ́n lè lọ ṣe patí ń bè kan nǹkan kan wà tí èyí jẹ́ kí àwọn àgbàlagbà mi àtọmọdé kí wọ́n lè lọ sunlé onílé kí ni nǹkan ọ̀hún bàbá àwọn tí irú ẹ̀ bá ń ṣe mo lérò pé tá a bá rí ìgbà lọ́dọ̀ yín yóò bá wọn lára mu kágbàlagbà ó máa tọ̀ ọ́ lé lọ́kùnrin lóbìnrin tó jẹ́ baálé ilé tó sán ogun kò sí bó ṣe lè hánsì tó dáàdì kìíní ń tọ̀ ọ́ lé ó ti gbọ́mọ síbẹ̀ àṣírí ti tú pé bàbá ló ń tọ̀ ọ́ lé àtọmọ tó ti bàlágà bàbá àpẹ àwọn ọmọ tó yẹ pé wọ́n sì wà ní òpóǹlò tí wọ́n yẹ pé àsìkò ọ̀tọ̀ làwọn wà o ọmọ tó ti bàlágà bí ọmọ SS2 ọmọ SS3 kò lè lọ sunlé onílé wọn abẹ́ ń tọ̀ ọ́ lé lágbájá ń tọ̀ ọ́ lé tàmẹ̀dù ń tọ̀ ọ́ lé bàbá ogun tọ̀ ọ́ lé tí dátọ̀ tí mọ́ ti ní lójú fàgbàlagbà ọkùnrin obìnrin ọmọ kékeré bàbá ǹjẹ́ Ọlọ́run kádàrá ká bá a pàdé lọ́dọ̀ yìí sà. alhamdulilayi rabbil alamin wa Adéyínká ẹ̀mí ẹ̀ ṣe bàbá yín sà o. kódà ẹ jẹ́ ń pè yín bẹ́ẹ̀ torí pé mo ti rí i wípé ẹnjọ́ tèmi náà ti máa ń sábà rí yín ẹlẹ́yìn ló jẹ́ ń sọ fún yín lẹ́ẹ̀kan pé bí èèyàn bá lágbára kó má lò lọ́fíńdà kò lágbára kí wọ́n lò kó má gbóòórùn rẹ̀ inú lọ́fíńdà tí wọ́n ń lò táyé ń lò téèyàn ò lágbára kó má gbóòórùn ẹ̀ lẹ́wà ẹ wà ní wọ́ọ̀kùn láyéláyé ẹnjọ́ tí mo ti ń wá rí yín wò gbogbo ohun tẹ́ ẹ bá gbé wá kọ̀nfàmù ní kí gba yín máa gbọ́. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà. gbogbo ohun tẹ́ ẹ bá gbé wá àtàwọn tẹ́ ẹ bá gbé wá àwọn èèyàn tó kọ̀nfàmù nínú ayé ni. ìdí nìyẹn tí èrò òfin pọ̀ ní channel wa sà. tó bá jẹun tá a fi ń jẹun ni àtajá àtẹran la mọ̀ gbé wá. yóò rí bẹ́ẹ̀ nítorí pé òótọ́ ló wà ńbẹ̀. bàbá mẹ́sẹ̀gì tó wà lórí fóònù mi ó lé ní 500. bẹ́ẹ̀ni. tó jẹ́ àfà babaláwo pásítọ̀ ẹ wá ṣe interview fún wa ṣùgbọ́n a ti fojú inú wò pé àwọn eléyìí fẹ́ jẹun ni wọ́n fẹ́ gbá àwọn èèyàn ni wọ́n sì ní tá a bá porí ajá a porí ìkòkò tá a fi ṣe é. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ béèrè òun náà ni wípé ẹni tí ń tọ̀ lé olóòtú ẹ gbọ́ oògùn rẹ̀ wà tó confam. tó confam ṣe rí nǹkan tí mo máa ń gbádùn ní ọ̀rọ̀ yìí pé oògùn rẹ̀ wà tó confam. tó confam. gẹ́gẹ́ bí mo ṣe ti sọ láti ilẹ̀ pé bàbá ẹ má bá wa túwèé pé ẹ lọ ṣèyí wò. Ọlọ́run ní jẹ́ rírú ẹ̀. èyí tẹ́ ẹ ti ṣe rí. Ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀. àwọn Lárúbáwá máa ń sọ̀rọ̀ kan wá ní lillahil kamal. bẹ́ẹ̀ni. èyí ò ní wípé inú ẹni tó pé jù láyé Ọlọ́run ni. àmọ́ bọ́lọ́run ti wá pé tóun náà bọ́lọ́run ti pé òun náà ọba tó pé tí ò lábùkù kan. so látara bẹ́ẹ̀ ni wípé tó bá já sí pé bóyá ká lò ó kó dún Ọlọ́run fi àlùbáríkà sí. Allah. Ọlọ́run fa àlùbáríkà sí inú iṣẹ́ nìtọ́ Ọlọ́run fa àlùbáríkà sí òun mo fẹ́ jù lẹ̀ yìí kó máa jàǹfààní fún gbogbo ayé. ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ o. báwo ni nǹkan náà ti lọ ṣe rí ẹni tí nǹkan bá yé tó bá mọ nǹkan lámọ̀dájú àwọn èèyàn á kàn máa ń wò náà ni wípé kí ló wáá dé tí àwọn èèyàn wá máa ń waste nǹkan báyìí àmọ́ ṣùgbọ́n nígbà tí ò mọ̀túmọ̀ nǹkan tóun ń dànù yẹn pé nǹkan gidi tó lè ṣe ara láǹfààní lòun ṣe kí ni lòun ń dànù látara bẹ́ẹ̀ ni wípé ohun tí mo fẹ́ sọ ǹjẹ́ ò ní jọ yín lójú. bàbá. ṣe rí ẹyin adìẹ èpo ẹyin adìẹ tó ti sàbá tó ti pamọ́. ó ti kọ́mọ jáde. ó ti kọ́mọ jáde èpo ẹyin adìẹ. èpo ẹyin adìẹ tó wà nínú ilé nì èpo ẹyin yẹn láwàá mú láwàá kò níye á wàá lọ pamọ́ bá a bá ti lọ tá a bá rí ọkùnrin tí ń bá ń tọ̀ lé á kàn bu díẹ̀ sí látẹlẹwọ́ lálẹ́ tá a bá ti wá bu díẹ̀ sí látẹlẹwọ́ rẹ̀ lálẹ́ látẹlẹwọ́ òsì rẹ̀ lálẹ́ á wàá ka ẹyọ atare ẹyọ hóró pieces of atare alligator pepper. so òun ni láwàá ka mẹ́sàn-án rẹ̀ tí ó pè é tó bá pọ́kùnrin bá ní. kì í ṣodidi kọ̀ọ̀kan kì í ṣodidi kọ̀ọ̀kan o ẹyọ hóró atare single báyìí so á wàá ka mẹ́sàn-án tí ó pé á wà á ní kó dà sí á dà sórí kìíní tá a bò sí látẹ́lẹwọ́ ni irú ẹni bẹ́ẹ̀ yóò wá dà sẹ́nu yóò là yóò tún fomi sí yàgò kí n tọ̀ lé ni omi náà ní ó tún ṣe kí ni yóò tún mú lé lórí yóò là ni o torí pé reason ni pé tá a bá sọ pé yóò là tó ti látàrí nù ni ẹlòmíín lérò pé òun ọ̀jẹ̀ ni àìjẹ́ o kì í ṣe jíjẹ sá kì í ṣe jíjẹ o
kí n là á kó lè jẹ́ àgbọ́yé fún gbogbo wa ó ń tọ̀ òun ni yóò là yóò gbé mi ni yóò tún mú mi sí i so pẹ̀lú ògo Ọlọ́run tó bá jọkùnrin ni alẹ́ ọjọ́ 9 ni ó fi lò ó bẹ́ẹ̀ kò tún tọ̀ lé mọ́. Allahu Akbar. tó bá gbóbìnrin bá ní so mẹ́tọ́ọ̀dù tá a gbà lónìí náà lágbà á lò ó àmọ́ mọ́ atáré tiẹ̀ tá a kà sí ni 7 ní ọjẹ́. ọjọ́ mélòó ló máa wá ọjọ́ 7 náà lòun náà ó sì fi lò alẹ́ ọjọ́ 7. torí àwọn èèyàn tún burú wọn lè máa pé ṣètò obìnrin àárọ̀ ni wọ́n wá lo tiẹ̀ ní alẹ́ tọkùnrin lo tiẹ̀ lòun náà wọ́n padà lò ó fún ọjọ́ 7 pẹ̀lú ògo Ọlọ́run wọ́n bá fìtọ̀ dágbére inú ayé ẹ̀. ẹ jẹ́ wá béèrè ìbéèrè táwọn èèyàn máa ń béèrè lọ́dọ̀ ẹlòmíì ìmọ̀ ọjọ́ béèrè àgọ̀ lọ́dọ̀ tiwa a máa ń rí sí pé àmọ́ kẹ́kọ̀ọ́ sínú ayé ni ẹlòmíì náà ẹ̀sà ẹjọ́ atọ́kùn ṣé a lè lò ní tá bá lò ní Monday ká lò kan ní Wednesday ká lò kan ní Friday ṣé wọ́n lè fi gáàpù sáàárín ẹ̀ kí wọ́n máa fi àlàfo sí pé ká lò bẹ́ẹ̀ àbí báwo sọ. rárá kò gbà bẹ́ẹ̀ wọ́n ó lò ó tẹ̀léra wọn ni tó bá jẹ́ pọ́kùnrin ní bá ń dà láàmú ọjọ́ 9 tí ó fi lò ó ní kò gbọ́dọ̀ já. ẹni títọ́ tí ẹ̀ ń ṣe ní ìtumọ̀ máa dájọ́ sí pé ọjọ́ báyìí. já tó bá sì jẹ́ kóbìnrin bá ní kó sọ àsìkò tí ò ṣe pé bóyá yóò máa ṣe nǹkan oṣù ní ọwọ́ débi pé yóò fi lò ọjọ́ 2 yóò wá sọ pé kíní òun ti wá tó bá rí bẹ́ẹ̀ ó tó dá nǹkan padà sẹ́yìn nù ni kó sọ àsìkò rẹ̀ kó sọ àsìkò dáadáa kó wá lò fọ́jọ́ 7 rẹ̀ tẹ̀léra wọn kó ṣe kíní o pé Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ sà mo ti bá yín béèrè tẹ́ fẹ́ máa béèrè lọ́wọ́ wa káwa tó kúrò ń bí kì í ṣe pé máa lọ lò pé ẹ̀rọ mo fẹ́ dájọ́ sí aníkíní kan ẹni ìtọ́ ń ṣe ọ̀gbọ́dọ̀ tún fi rẹ̀ ṣeré mọ́nú ayé torí pé bàbá ń tá rọra sọ jábútẹ́ yìí sà bàbá ohun tí ò jọ yín lójú tẹ́ ẹ sọ yìí tẹ́lómi bá pè wá ẹkún ní mọ́ wà mú bí ọmọ ọwọ́ bí bóun ṣe rí yóò òun ò lè lọ́bẹ̀ kó òun lè travel bàbá àwọn ọmọ Nàìjíríà ó ṣe eléyìí wọ́n sì ṣe àdúrà fún yín mo sì mọ̀ pé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tí ń wò mí pẹ̀lú ògo Ọlọ́run àwọn olólùfẹ́ wa wọn ìjà lájẹsẹ́ ọ̀pọ̀ wọn ní máa rán wa sáwọn èèyàn mo mọ̀ pé àwọn èèyàn máa rán wa sí yín ṣùgbọ́n bàbá ẹ tọrọ owó lọ́wọ́ wa o ẹ kọ lẹ́tà pè wá o ẹ ránṣẹ́ sí wa pé Adéyínká ẹ wá ṣe interview fún mi o ìròyìn yín mo gbọ́ ròyìn Yorùbá lẹ́nu Haúsá tá bá ń sọ̀lú tó ní oògùn tó láṣìírí Haúsá jẹ́ kan bẹ̀ táwúsá náà bá tún wá ń ròyìn Yorùbá àfi kéèyàn débẹ̀ pé ta ni Haúsá yìí ròyìn ló gbé wa débí sà bàbá Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o àní wá yín tì lágbára Ọlọ́run nígbà tí mò ń béèrè yìí kò sóògùn tó kéré sà bàbá kan máa ń pòwe kan fún wa bàbá yẹn ní olóògùn sọ pé oògùn mi ò pọ̀ kò fẹ́ fílẹ̀ ni ẹ jẹ́ béèrè kan lọ́wọ́ yín sà nígbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí wa yìí sà kí ni ò mú yín dájọ́ fún wa pé ńgbà tẹ́ ti débí lénìí ẹ padà wá ni tẹ́ ẹ wá ń ju nǹkan lẹ̀ fọmọ Nàìjíríà yìí sà. mo ti sọ lẹ́ẹ̀kan àwa oníkùránì báyìí a tún máa fi ń dá wákàtí ṣé gbà láàyè ń bẹ kí n kọ́ bá àti máa ń kọ́. bàbá ẹ kọ́ bẹ́ẹ̀ ṣé máa ń kọ́ sà. a ní ìfẹ́ ló lówó ìfẹ́ ló lọ́mọ ìfẹ́ ló ládìní ara mi kí lábà fífẹ́ ṣe tí ọ̀dà 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 kí lábà fífẹ́ ṣe tí ọ̀dà. Bàbá Adéyínká ṣe bí èèyàn ní í ṣe nǹkan kan látijọ́ yìí táwa sọ pé àwa ń gbọ́ tí àwọn èèyàn sì ń jàǹfààní ẹ̀. Àwọn tẹ́yìn ń gbé jáde táwọn náà ò sì mú kan mọ́kan ìdínú ni ńgbẹ́ tí lọ́dọ̀ tiwa lẹ́nu tọ́lọ́run ti kọ́ lákọọ́lẹ̀ ni kò ní ìdí káṣẹ̀ tún dà yín láàmú mọ́. Torí pé oore tá a bá ṣe àwa la ní aburú tá a bá ṣe inú ẹrù wa ló wà àwa náà látún ní. Kábíyèsí bàbá bó ti jẹ́ gan-an. àní wá yín tí o. Bàbá ẹ jẹ́ n wá sọ nù nǹkan méjì tó dìídì gbèmí wá fọmọ Nàìjíríà pàápàá jùlọ tó ń dà àwọn ọ̀pọ̀ èèyàn láàmú ọ̀rẹ́ yín Haúsá yẹn tó ròyìn yín fún wa yẹn sà ó ṣàlàyé iṣẹ́ kan ó ní nílùú àwọn ní oko tó pọ̀ ó ló lè máa ń dà wọn náà láàmú lóòótọ́ bàbá ó lè ṣiṣẹ́ kan fáwọn ní tí mo kàn dìmú nínú iṣẹ́ yẹn ojú pé ó ní na inside polish thing na inside polish thing túmọ̀ sí pé inú agolo polish lè ṣiṣẹ́ yẹn sí fáwọn mímọ ẹ̀ ti rántí kíní àbẹ́ ìrántí sà. ó ti wá yé mi gan báyìí nísìnyí ó ti wá yé mi dáadáa báyìí. ọlọ́run ìjà rẹ̀ jẹ́ sà bàbá kíní the thing wey you do inside polish thing for that malam alhamdulillah ṣé èèyàn lè fi yẹn náà ṣọ́lé ṣó lè fi ṣọ́ company ṣó lè fi ṣọ́ oko
la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ọlọ́run àfọlọ́run ni. Ẹ jẹ́ á wò wípé kò sí ohun tá a mú wáyé, kò sí ohun tá a mú lọ, kò sì sí ohun tá a mú lọ. Àmọ́ ohun tá ẹ béèrè nì tí n bá fi jù ú lẹ̀, àwọn àgbààgbà tí ń bẹ nínú ilé yóò má dùn wọ́n o. káwọn àgbà ó jèbù rẹ kí wọ́n má bínú. Káwọn àwọn àgbààgbà tí wọ́n dá nǹkan mọ̀ yóò má dùn wọ́n o. Torí pé ohun tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni wípé eléyìí tẹ́ ẹ béèrè nì, òun ṣọ́ odidi ìlú. Allahu akbar. Ó ṣọ́ odidi ìlú. Bó ti wá ṣọ́ odidi ìlú tó nì náà, ẹni tó bá lè rí nǹkan ọyọ kan pa ládùúgbò rẹ̀ kò mà ní náṣìlì kan. ẹni tó bá lè rí ẹyọ kan pa ládùúgbò ẹ̀. kíní nǹkan ọyọ kan tí mo rò pé yẹn lè fẹ́ rà níbẹ̀, tó bá jẹ́ pé ẹni tó bá tún wá lè rí pa ládùúgbò tiẹ̀ ni kò ní náwó. kò náàyàn lówó kẹ. kò tún ní náwó. Àmọ́ tó bá wá jásí pé ẹni tó jásí pé òun ti àfikún lọ rà á ni ó lè ná 300 naira. torí bàbá ṣe mọ̀ pé láyé ìgbà kan a máa ń gbọ́ pé àwọn ọdẹ kan wà, ọdẹ ẹyọ kan ṣo ó sì ń ṣọ́ street mẹ́fà sá. Bẹ́ẹ̀ni, wọ́n ohun tí jẹ́ orí bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀ náà ni wípé wọ́n máa lọ sùn ni. àwọn ọdẹ yẹn máa lọ sùn ni. wọ́n lọ sùn ni. Ihun tí wọ́n ti ṣe, ihun tá à ń sọ yìí náà, tí a tẹ́ ń béèrè yìí náà, òun náà ni ọkàn wọn balẹ̀ sí. lé lórí pé táwọn bá ti lè rí mọ́lẹ̀ káàkiri tún ní gbúrò olè kankan ní gbogbo kàràkàrà àdúgbò ni. Allahu akbar. bàbá ẹ dákun ṣe. Odidi àwọn baálẹ̀ àdúgbò ni wọ́n máa wá ń dìídì ìbéèrè lọ́wọ́ àwọn bàbá wa ni, kì í ṣe pé kí ni wọ́n ó dìídì gbé wọn lọ ni wọ́n sì ní ìṣẹ́jú báyìí náà lọ. àbẹ́sí bàbá ẹ dákun ṣé wàá yọ̀ǹda ẹ̀ fún wa sá. Àmọ́ bóni ti rí yìí náà, òní tún wá jẹ́ ọjọ́ kan lápẹẹrẹ tó já sí pé ọjọ́ òní ọjọ́ àpẹẹrẹ kan ní lọ́dọ̀ Ọlọ́run. Ṣe rí lárúbáwọ̀ sọ pé èyí táwa náà mizanu hasanat, ìyẹn ni pé òṣùwọ̀n rẹ̀ èyí táwa náà bá ṣe tẹ́ bẹ̀rẹ̀ lẹ́nu yìí pẹ̀lú ògo Ọlọ́run ń fi ilẹ̀. Àmọ́ ládá tí ń bá wa rí ń bẹ̀ kọ́lọ́run wá kó sínú mizanu hasanati títí èmi náà àtẹ̀yìntẹ̀ wa. àmín o àmín o àmín o. náà mizanu hasanati yẹn ni wípé inú òṣùwọ̀n ṣẹ́ẹ̀rẹ́ wa kọ́lọ́run kó tún kó síbẹ̀ fún wa. àmín. torí pé èní táwọn màláìka bá ń gbéṣẹ́ wọ pé kí la ṣe lénìí tí wọ́n fẹ́ lọ fi yan Ọlọ́run kọ́ máa fi hàn pé dáadáa tá a tún ṣe kí ni o tá a tún ṣe nìí kọ́lọ́run sì jẹ́ abàmì tó lè lálẹ́ kìyàmá. àmín. láti ara bẹ́ẹ̀. ẹ̀yin náà tẹ́ ń wo kinní lónìí kí dáadáa yín yẹn kí wọ́n lè lọ fi hàn Ọlọ́run. ẹ ṣí ètò yìí o tẹ́lómi bá ti jàǹfààní ẹ̀ wọ́n á sọ fún wọn bẹ́ẹ̀ Ọlọ́run ẹni tí kinní ìgbà alẹ̀ inú dáadáa tí lágbájá ṣe rẹ̀ o. láti ara bẹ́ẹ̀ ni wípé ibi tá à ń lọ pọ̀ àbí ibi tá à ń lọ òjìn ibi tá à ń jà ló ṣe kí ni níbẹ̀ ló pọ̀. ẹ jẹ́ á kàn lóhun tẹ́ ẹ béèrè ni. Yes sir. ṣe rí agolo pọ́líṣì ni tí a máa ń lò tí wọ́n fi pọ́líṣì bàtà. Yes sir. MT1 la máa wá. tí wọ́n ti lo pọ́líṣì inú ẹ̀ tán. tí wọ́n ti lo pọ́líṣì inú ẹ̀ tán tí ò sí nǹkan kan nú ẹ̀ mọ́. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá a bá ti rí àbùṣebùṣe. báwo láti wá ṣe á wá lọ wá ọṣẹ ìbílẹ̀ dúdú oríṣi méjì ní ṣàyàn tó tẹ̀lé ra wọn. takotabo ni ọṣẹ ìbílẹ̀ yẹn ní àgùn tí ó kúnná dáadáa láì fomi sí. tá a bá ti wá gún tó bá ti kúnná tán dáadáa tán láì fomi sí, òun láàfin rọ́pò pọ́líṣì tí ó ti kúrò nú agolo pọ́líṣì ni a wá tẹ̀lé jí ogbè. a wá tẹ̀lé jí ogbè. kódà gan béèyàn bá jẹ́ lè mọ́mù tí ó bá mọ ògùn àrùn láyé iṣẹ́ rẹ̀ pé. iṣẹ́ òtútù ìpè. iṣẹ́ rẹ̀ ò pé. àìmọye mọ́ṣáláṣí míì gan tó já sí pé àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ń tẹ̀lé ẹni tí ń kírun fún gan wọ́n ti di ará chọ́ọ̀chì ibòmíì mi tán. nígbà àwọn òríwòsàn lọ́dọ̀ ẹ̀ lóòótọ́ gbogbo ẹ̀ náà kò ju pé kìnní kan náà lọ kò sí rí bẹ́ẹ̀. lẹ́yìn àyù ànásù nìkan náà ni wọ́n òríwòsàn nǹkan sì ń ṣe wọ́n. àwọn èèyàn sì ń sùn. nǹkan sì ń ṣe wọ́n. ẹ dákun torí Ọlọ́run ẹni tára ni yóò wá ibi tí ó ti rí wòsàn lọ. Allahu akbar. Ibi tó ti rí wòsàn lọ síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run ló bá oníwòsàn àmọ́ ṣùgbọ́n kò kọ́ ájò. bí bá tèèyàn jẹ́ nìkan ni ò ṣe kí ni ò lọ́wọ́ sí. àmọ́ àjò báyé rẹ̀ ó ti da tó fi gbádùn tó fi ráyè rẹ̀ lọ Ọlọ́run ò ṣe kí ni kọ̀kọ́. kọ̀kọ́ ohun tí ìyá wọn yẹn wá nú ni o. gbogbo tẹ́ ẹ ti ẹ̀ sọ fún wa látàárọ̀ pé a máa fọtí lo nǹkan pé apá èèyàn pójú èèyàn wà ń bẹ̀. kò tiẹ̀ sí ohun tọ́jọ́ kò sí ní jọ láyéláyé. àmín. pẹ̀lú ògbọ́ba tí jọ lọ́hùn ẹ̀yin náà ò sì ní sọnù ní daláàbò ara àti gbogbo wa orí tiwa yìí ò ní wúlò fọmọ ẹlòmíì tí ó lọ fi wá sọ pé òun fẹ́ fi ṣe nǹkan gbogbo ohun tọ́lọ́run kọ pé mọ́ wa lára tó tẹ̀lé wa délé ayé pẹ̀lú ògo Ọlọ́run á gbé pé padà síwájú Ọlọ́run ni bẹ̀já ilà hawla wala quwwata illa billahi al-aliyyil azim tó látara bẹ́ẹ̀
a ti da ọṣẹ nì sínú pọ́líṣì yẹn a wá tẹ kinní nì á tẹ léjì ògbè torí wípé a fẹ́ fìkan pamọ́ mọ́ ni o. Kábíyèsí bàbá. tó bá jẹ́ pé a bá fẹ́ fìkan pamọ́ ni a máa rò wípé àwa tẹ́ wá bá táyé sí màpá àfáà ni wá kí ló dé tí kílíà tó fẹ́ wá débi èjì ògbè ẹ jẹ́ á ju nǹkan lẹ̀ báwọn bàbá wa ti ju nǹkan lẹ̀ táwa náà sì lò ó bẹ̀ tá a bá a bẹ́ẹ̀. Àgbọ́yé sà. tá a bá a bẹ́ẹ̀ torí pé ohun tẹ́ ẹ béèrè yìí Alàgbà Adéyínká ohun tẹ́ ẹ béèrè yìí ládùúgbò tá à ń bẹ yìí náà ọ̀pọ̀ èèyàn tí ń torí ẹ̀ wá ò mà níye o. Ibi táwa náà wà yìí ojú ogun ni ogun ò bá ti jà bí ọ̀pọ̀ àmọ́ wọn ò mọ̀nà tá à ń gbà. Bá a bá tún wá sọ ọ́ gan bẹ́ẹ̀ yẹn bá gbóhùn wa ìdí tá a fi sọ wípé ẹ má ṣojú wa fáráyé nù. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sádi wá lára ìdábòbò nǹkan. Tá a bá ti sọ bẹ́ẹ̀ àwọn tí à ń dábòbò kan tá a fún wọn láyè kí wọ́n wá bà nǹkan oníǹkan jẹ́ àwọn náà ní àṣepèwọ̀ ni. Kábíyèsí bàbá. Ṣépèwọ̀ ni. Àti pé ẹ̀dá tọ́lọ́run dá ẹ̀yin ò fẹ́ràn ariwo. Àti pé ẹ̀dá tọ́lọ́run sì dá èmi Ọlọ́run ò ní kí n fẹ́ràn ariwo. Wàá fi gbogbo nǹkan dà mí láàmú èyí ń sáfáyé ayé sì tún dá mi mọ̀. Tó bá yẹ pé bẹ́ẹ̀ lẹ̀dá ṣe ń sá fún kú bóyá kú ọ̀bá máa sá fún yàn. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n à ń sá fún kú ikú ń lé wa. Ikú ń lé wa ni. Àwa ń lé owó ń sá fún wa. Bẹ́ẹ̀ ni. Kọ́lọ́run kó má dààmú gbogbo wa. Látara bẹ́ẹ̀ ni wípé. Ibi agolo pọ́líṣì láti kúrò sá. Bẹ́ẹ̀ ni a ti kó ọṣẹ ìbílẹ̀ sínú ẹ̀ tá a ti gún kúnná. Bẹ́ẹ̀ ni sá. A ti tẹ́ pẹ̀pẹ̀ rẹ̀ sínú ẹ̀ pé a ti fúláàtì ẹ̀ ó ti fúláàtì padà tá a bá ń wo oníwò gan a máa wò pé àbí pọ́líṣì gan ni ìwọ̀n tí wọ́n fẹ́ lò ń bẹ̀ nù ni. A wà tẹ̀ léjì ògbè. A bá ti wá tẹ̀ léjì ògbè tán àmọ́ ká má gbàgbé ibi tá a ti gbé èjì ogbè yẹn tẹ̀ lórí. Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril èyí mà tún yàtọ̀ First Lady Botanical Store l'Amẹ́ríkà egbòogi tó ń lárùn wọlé pẹ̀lú àìsàn gbogbo. First Lady Botanical Store Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril ló pé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ káyé ó má mú ni kí wọ́n má lo ni mọ́gbà káwa náà lálùyọ kógun má borí wa la fi gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ iléeṣẹ́ kan ṣo tó ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà l'Amẹ́ríkà nípa kábániṣètò ìbílẹ̀ àbẹ́tò àdúrà tí yóò mú ni bọ́ lọ́wọ́ ogun ayé Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril làwọn èèyàn lọ First Lady Botanical Store làwọn èèyàn yà sí ní New Jersey l'Amẹ́ríkà àwọn ẹjẹ́ bíi ìdóògùn ìbílẹ̀ àwọn baba wa fọ́nírúurú ohun tá a bá fẹ́ gbogbo ewé àtegbò tẹ́ bá nílò pátá First Lady Botanical Store lẹ́ ó ti rí oyin gidi ọṣẹ gidi àtàwọn ohun èlò míì àwọn ètò ti wà nílẹ̀ láti kojú àwọn ìsàn bíi àìlèṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetics àìróorun sùn ìjúnú obìnrin tá a mọ̀ sí fibroid lọ́wọ́ ewé àtegbò lọ́dọ̀ Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril gbogbo àdáwátì ẹ̀yin nílò àwọn ohun èlò àdúrà bíi tùràrí yanduala bintu sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ìyọnu gidi tí mo ní tẹ̀síwájú First Lady Botanical Store Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril ni ẹ máa lọ ní New Jersey USA ẹ máa pè tàbí WhatsApp +18622706019 Àṣàkẹ́ Àmẹ́ Botanical Store for all spiritual needs. Ibi tá a ti gbé èjì ogbè yẹn tẹ̀ lórí. Bẹ́ẹ̀ ni sà. Tá a bá fẹ́ da ọmọ orí rẹ̀ yẹn bò ó padà ṣáà pé má ní handle tá a máa fi ń ṣe. Bẹ́ẹ̀ ni. Ká ṣàkíyèsí wípé tá a bá fẹ́ tẹ kinní yẹn níbi tí handle yẹn wà níbẹ̀ ni ká ti gbé èjì ogbè yẹn tẹ̀. Yẹn ibi tá a máa fi ń ṣí. Yóò dáa fún yín tí ó pọ̀ Alàgbà Adéyínká. Kí ni ìdí sà? Ìdí ni wípé torí wípé orí yẹn ó ní òun ṣe níbi a ti gbé èjì ogbè yẹn tẹ̀ yẹn ó ní òun ṣe ní ìrìn àjò iṣẹ́ tá à ń ṣe yẹn. A wá da ọmọ orí rẹ̀ bò a wá wé lówu dúdú àti òwú funfun bámúbámú tí ò ní hàn ní ibì kankan mọ́ àmọ́ ká wá lákèésí pé bá a ti ń wé lówu nìyẹn ká lákèésí pé níbi tí à ń gbà ṣe yẹn tí ó jẹ́ orí yẹn ká nóòtì ẹ̀ dáadáa yìí pé kò dàrú mọ́ wa ní ojú òwò so tí òfin dàrú mọ́ wa lójú torí ó ní òun ó ṣe inú ìrìn àjò tá a fẹ́ rìn tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ìyẹn ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn ò ti dúró torí pé takọtabo ni wọ́n. níṣẹ́ tẹ́ ń ṣàlàyé. níṣẹ́ tí mo ṣàlàyé yìí. tẹ́lẹ̀ kejì mẹ́wàá ni a wà lọ wá eérú kàsì. eérú kàsì yẹn ni. eérú ọjọ́ kejì tí wọ́n ti dáná míì lé lórí òun ni wọ́n ń pè léérú kàsì. bí ká sọ pé eérú àtàná. tí wọ́n ti fi dáná lónìí. tí wọ́n ti dá míì lé lórí. òun ni láwa lọ wá tí ó pọ̀ dáadáa. tá a bá ti wá a wá gbẹ́lẹ̀ lẹ́nu nánú ilé wa báyìí tàbá ti wá gbẹ́lẹ̀ síbẹ̀ eérú yẹn láwàá bù sílẹ̀ tá a kọ́kọ́ gbẹ́
tábà ti wá kọ gbẹ ilẹ̀ tá a gbẹ́ tá a bu eérú nìsín náà á tún tẹ̀wọ̀n náà léjì ogbè èjì ogbè tá a tẹ̀yẹ̀ náà á rí wípé ibi tó kọjú síta láti gbé èjì ogbè yẹn tẹ̀ wá sínú ilé. bàbá kí n sáré sọ̀rọ̀ kan láàrin ibẹ̀ yẹn ilé téèyàn fẹ́ fi kíní yẹn ṣọ́ èjì ogbè yẹn kó yójú síta yóò dà fún yín tí ó pọ̀. tó mọ̀ sí pé téèyàn bá fẹ́ tẹ èjì ogbè yẹn èèyàn máa yẹ́yìn sí ilé yẹn sínú ilé bẹ́ẹ̀ ni yóò dà fún yín tí ó pọ̀. àmísà. á wà níbi tí mo wá ń lọ nìyí o lọ́jọ́ ń sọ fún yín wípé nǹkan yọkan ló wá wà níbẹ̀ tó já sí wípé béèyàn ọ̀bá rẹ́ni tí ó bá pa tí ó lè pa fúnra rẹ̀ bóyá ó lè rà á níbi 300 naira kí ni nǹkan náà òun la kọ aláǹgbá tó pé tírù rẹ̀ ò sì gé. akọ aláǹgbá tó pé tírù rẹ̀ ò dẹ̀ gé. akọ aláǹgbá tó pé tírù rẹ̀ ò gé ni òun láwàá gbélé orí èjì ogbè tá a tẹ̀ yẹn. ṣé bóun náà ládàrí pọ́n sá. òun náà ládàrí pọ́n yóò dà fún yín tí ó pọ̀ òun náà ládàrí pọ́n òun náà kọrí sí ìta yóò kọ ìrù sínú ilé lórí èjì ogbè náà lórí eérú yẹn yóò kọ ìrù sínú ilé á jẹ kó kọ ẹnu sí ìta ṣe rí bó ti kọnu síta nì tó kọ ìrù sínú ilé yẹn a ti pa kádàrá gbogbo ohun tí bá jẹ́ ìran olè kádàrá ayé wọn àtọ́jú wọn àti padà ń bẹ̀ yẹn ojú wọn tó síbẹ̀ mọ́. Allahu Akbar. èèwọ̀ tá a gbọ́dọ̀ ṣe ni pé ká lọ kọrí ẹ̀ sínú ilé tá a bá kọrí ẹ̀ sínú ilé ohun tá à ń sọ ni pé a tún ti invite wọn wọnú ilé wa. àfi kéèyàn máa ṣọ́ kinní yẹn lóòótọ́. tá a bá ti wá rí tán tá a kọrí rẹ̀ síta nì tá a ti kọrú rẹ̀ sí inú ilé ṣe mọ̀ wípé ẹni tí ń wọlé bọ̀ yóò gbé orí wọlé ni ẹni tó fẹ́ jáde yóò kọrí síta yóò ti kẹ̀yìn sínú ilé ẹ ti dágbére fún wọn nù. ẹ̀yin àti yín ti dágbére fúnra yín so ẹ wàá bu eérú tó bá kù ẹ tún wá kó ọ̀pọ̀lọpọ̀ eérú yẹn ẹ wàá kó lè ní orí ìyẹn aláǹgbá yẹn tẹ bá ti wá kó lè lórí tán bá nìtán ẹ da yẹ̀pẹ̀ bò ṣe wá rí takọtabo mo pè wọ́n o. bẹ́ẹ̀ni sá ẹ mọ̀ pé ti pọ́líṣì náà wà nílẹ̀. bẹ́ẹ̀ni. a tún wá gbẹ́ ilẹ̀ tá a gbẹ́ yẹn náà a lè rí i mọ́ ẹ̀gbẹ́ ara wọn. téèyàn bá gbẹ́lẹ̀ yẹn tó fẹ̀ díẹ̀. tó fẹ̀ díẹ̀ nínú ilẹ̀ kan náà bàbá ti rí talápò àmọ́ májẹ̀mú ni wípé találàǹgbá yẹn òun ni wípé a gbọ́dọ̀ rí pé ilẹ̀ yẹn gùn débi pé yóò gbà á gbọ́dọ̀ ká ìrù rẹ̀ kó ìrù yẹn ó sì nà tán ni tí ó kọrí sí tí yóò nà tán tí ó pé ìrù yẹn wà nulẹ̀. so ṣé wá rí kíní tí ta ti wé kalẹ̀ ní pọ́líṣì ni òun náà wà lẹ́gbẹ̀ẹ́ kan rẹ̀ báyìí ní déédéé ibi tí a sọ yìí pé kádámọ̀ yẹn tó jẹ́ orí yẹn òun ni wọ́n gbé orí yẹn sí ìta. ìyẹn ibi tá a ti bẹ̀rẹ̀ èjì ogbè yẹn tẹ̀ tó ní kíní ṣíṣí yẹn òun ni wọ́n kọnu sí ìta á wàá dàyè pẹ̀bù òun náà bí èèyàn bá ti ṣe lódìdí ìlú kan òun làwọn bàbá wa ń lò tó má fi rí ní ẹnu ibi tó wọ ìlú kíní tó wọ ìlú tó tún ṣe kíni o tó tún wọ lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin káàkiri ẹ̀ tún gbọ́dọ̀ gbúròó lé nílùú yẹn mọ́. Allahu Akbar. Bàbá odidi àṣírí lẹ jùlẹ yìí. ẹ gbọ́dọ̀ gbúròó ní ẹni alàgbàdé yín ká àwọn tí wọ́n ti jẹ́rìí eléyìí tí wọ́n dìídì wá tí wọ́n tún lọ ń gbé baálẹ̀ kan wá àti baálẹ̀ gbà àti baálẹ̀ gbà àti baálẹ̀ gbà àti kinní kan gbà odidi ìlú nídìí máa bá wa lórí ẹ̀ kò sì jù báyìí náà lọ. Allahu Akbar. ẹ jẹ́ béèrè kan bí tá a bá a dé yìí o torí mú mi rántí ìgbà kan máa gbọ́ bàbá kinní kan àìsí láyé wọn mọ́ ni nígbà kan wà láyé àwọn nìkan náà ń dáṣọ gbogbo ẹ́stéètì wọn ń dáṣọ kí àwọn àbí kí làwọn bàbá yìí fi ń ṣọ́ ẹ́stéètì bàbá àǹfààní ilẹ̀ jùlẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà yìí Ọlọ́run ò ní tijú oore kan àti jùlẹ̀ fún yín. Àmín àmín. Bàbá àwọn ohun tá à ń sọ ẹ jẹ́ kí n béèrè kan mo ṣe ń bọ̀ lórí ti bí yẹn sá o mo ṣe ń bọ̀ lórí ẹ̀ sá o ṣùgbọ́n ṣe rí tá a bá béèrè kan tí ò bá tọkàn yín wá ẹ má jùlẹ̀ fún wa sá ẹ jọ tí ò bá ti tọkàn yín wá ẹ sá irú ohun tẹ́ ẹ sọ yìí àtàwọn nǹkan míì tẹ́ ẹ sọ bàbá lẹ́ẹ̀kan sí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sá ṣé tọkàntọkàn lẹ fi ń jùlẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà. pẹ̀lú ògo Ọlọ́run àti àtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ibi tẹ́ ti mọ̀ ń bẹ̀ ni wípé nígbà tẹ́ débí nísìn ẹ kó sójà débì ẹ kó ọlọ́pàá débì a bá sọ pé àbí yẹn ní mẹ́rù bà wá tí a fi ń sọ ohun tá à ń ṣe kí ni tá à ń sọ ẹ̀yin ti dá mi tútù síwájú dandan ni kẹ́ ẹ tẹ̀lẹ̀ tútù torí pé àwọn ẹlòmíràn mo sọ kí ní ká fún yín onípìlẹ̀ wallahi tallahi al-asim kò sẹ́ni tó mọ nǹkan tán ẹ̀dá kan ò sì pé aláwọn tèmi náà máa ń gbọ́nú ọ̀rọ̀ yín èmi náà ṣàfà lára wọn. Allahu Akbar. kò wá sẹ́ni tó jẹ́ ká dá wọn tá a wí yìí mọ̀ gbogbo bí tẹ̀sí máa ń gbé wọn pátápátá gbogbo bẹ́ẹ̀ ni mo mọ̀ àwọn bàbá wọn yẹn ìsìn mọ̀ wọ́n. Allahu Akbar. ìmọ̀ wọn àmọ̀ra ẹ wá wò ó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ó ṣeé ṣe ká máa gbúrò tí wọn ò ní mọ̀ yìí pé èmi náà ní táwọn náà fẹ́ rí mi
ẹ̀yin tí wọ́n sì tún ń gbòòrò èmi náà ẹ̀yin náà lẹ tún sọ pé a gbọ́dọ̀ fojú yín hàn yìí. èmi bẹ́ẹ̀ ni bó ṣe gbà náà nù ni torí pé kí ló fà ń bẹ̀ ni wípé ìdábòbò tá a ti ṣe fáwọn èèyàn ti pọ̀. Allahu Akbar. àwọn tó fẹ́ nǹkan tèmi kàn fẹ́ràn jù lára yín ni pé pẹ̀lú gbogbo ń tẹ̀ mọ́ yín sà ẹlòmíì ò mọ nǹkan tẹ́ ẹ mọ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ àfáàsìn tó bá ti jàjàrí gaga agbádá kan tí wọ́n fi stáàjì láti máa gbọ́ àǹfààní wa. ìkọjá ààyè ni Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kí n gbẹnu ọmọ Nàìjíríà ọmọ ilẹ̀ adúláwọ̀ béèrè sà lórí iṣẹ́ tí wọ́n fi ń ṣọ́ odidi ìlú tó ti kọjá pé a fi ń ṣọ́ odidi ilé nìkan àbá fi ń ṣọ́ odidi company. Bàbá oríṣiríṣi ọṣẹ ti pọ̀ ní ìsinyìí sà wọ́n yí ọṣẹ mi ròdòròdó wọ́n á bu àwọn míì lẹ̀ báyìí funfun ni míì ọṣẹ àgànyìn tún wà bàbá èwo nínú àwọn ọṣẹ yìí sà. ọ̀dà ṣe rí ẹ̀rì pé mo là á mo ní ọṣẹ ìbílẹ̀ ṣe rí tí wọ́n ra dódódó yẹn òun lọ́ṣẹ ìbílẹ̀ tiwantiwa òun là á tún gún dáadáa ọṣẹ àgànyìn yẹn ẹ rí i pé kọjọ àwọn Kútọnu kọjọ nǹkan kan ni wọ́n ń kóyún ní wọlé. bẹ́ẹ̀ ni sà àmọ́ èyí tó ń ra dódódó yẹn sà ṣe pé wọ́n máa ń bu àwọn míì náà ẹlẹ́tẹ́ pé a ṣẹ̀ máa lọ fomi wọn. bẹ́ẹ̀ ni òun náà ni kódà àwọn ìyá wa máa kó sínú gbá báyìí tí wọ́n fi ń tà á òun náà ni ọṣẹ ìbílẹ̀ náà ni. ẹ ṣeun sà ọṣẹ ìbílẹ̀ ni. nígbà tẹ́ wá ní ká máa fojú yín hàn báyìí ṣùgbọ́n táwọn èèyàn gbọ́rọ̀ ẹnu yín bàbá tí ò dẹ̀ kí ń ṣe ti gbéraga gbogbo èèyàn kọ́ ló máa ráyè à ń paláǹgbà kiri gbogbo èèyàn kọ́ ló máa ráyè à ń lọ ilé elékulẹ̀já lọ ra ọṣẹ gbogbo èèyàn kọ́ ló mọ bí wọ́n ṣe ń tẹ ìjì ogbè bàbá tá a bá rí àwọn tí wọ́n fẹ́ ṣe é yálà fi ṣọ́ kọ́ńpìnì ni yálà fi ṣọ́ oko ni àbílẹ̀ tí wọ́n ti kọ́ kalẹ̀ tí wọ́n fẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ ṣọ́ bàbá ṣe é lè bá wọn ṣe é sà. pẹ̀lú ògo ọba tí jẹ́ Ọlọ́run fi irú ẹ̀ràn wa náà ni nítorí wípé ìkankan ló ṣẹlẹ̀ ńlọrin nísìnyẹn tá à ń gbọ́ káàkiri yẹn gbogbo àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá wa foríjì wọn. àmín. ẹ dákun tó bá já sí pé irú ẹni bá nì tá a bá rẹ́ni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n sáde wá baálẹ̀ ẹbẹ̀ mo sì gbọ́ baálẹ̀ bọ́ta ó ní kò síbi tóun ọ̀háwé lọ. torí pé kí ló fà ń bẹ̀ ni pé kì í ṣe pé wọ́n dé lójijì wọ́n ti kọ lẹ́tà wá páwọn ń ṣe kíni páwọn ń bọ̀. wọ́n ti kọ lẹ́tà wá páwọn ń bọ̀. àwọn dẹ̀ tún ti ń rí wọn tí wọ́n ti ń bọ́ lájẹ mẹ́ta tí wọ́n ti ń wá ṣe wáàsí òdì fáwọn. iná ní ọ̀wọ̀ látara wáàsí ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ làdánwò fi ṣe kíni ló fi dé yìí kódà tó dà báyìí làwọn ti káàkiri pẹ̀lú lẹ́tà ẹ dákun èyí tí baálẹ̀ fi ń kọ lẹ́tà káàkiri tó bá já sí pé irú ọ̀nà tí mo sọ yìí bá ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá ti ṣe wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ará bí yìí mọ́ wọn dọ́dọ̀ wọn mọ́. Allahu Akbar. ṣe wá mọ̀ pé ẹ̀mí tó ṣòfò tó lọ yẹn nísìnyí irú ẹ̀ ò ní ṣe kí ni kò ní wáyé. kábíyèsí bàbá. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ fún yín nù ni wípé àǹfààní ń bẹ fún gbogbo ẹni bẹ́ẹ̀ ẹni tó bá sọ pé tó ọ̀dà á bá wọn ṣe náà ni kò sí wàhálà. nígbà ó já sí pé kó da la wà fún bí ìyẹn bá wá bẹ̀ wá á bá wọn ṣe pẹ̀lú ògo Ọlọ́run. kábíyèsí bàbá. ẹlẹ́ẹ̀kejì mo tún wá fẹ́ fi kinní kan kókó níyẹn o ẹlòmíì ó tún máa wá wò yìí pé ṣé kinní yẹn ní gbólóhùn àbí ò ní gbólóhùn kò ní gbólóhùn kankan o. kò ní gbólóhùn kankan sà. kò ní gbólóhùn kankan kò ṣẹ́kùn kankan síbi kankan. bí a máa pín ẹ olè tí ń bọ̀ lọ́sàn-án tí ń bọ̀ lóru. wọ́n gbọ́ dandan animasonduku kò ní kankan. Allahu Akbar. kò ní kankan. Ọlọ́run járe yín gbọ́ sà. ẹ̀mí yín á gùn fún wa sà. bàbá fáǹfààní àwọn tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ yálà látòkè òkun àbí láti Nàìjíríà ń bí náà sà ṣé máa yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún wa sà. alàgbà Adéyínká bàbá gbogbo nǹkan lẹ ti gbà ẹ sì ń rí i gbà Ọlọ́run ló dẹ̀ ṣe bẹ́ẹ̀. kábíyèsí sà. àmọ́ lórí ti fóònù nọ́mbà yẹn ó ti wà lọ́wọ́ yín bí èèyàn bá fẹ́ rí mi kí wọ́n rí yín lórí ti fóònù nọ́mbà ní tí ìyọ̀ǹda àti jùyún lẹ̀ fún gbogbo ayé báyìí. bí èèyàn bá ti fẹ́ rí mi pé wọ́n fẹ́ rí mi lórí àárín ni kí wọ́n rí yín. tó Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ sà nígbà tó jẹ́ pé ohun tẹ́ ẹ̀yin yọ̀ǹda fún wa tọkàntọkàn ni a ní wá yín tì ẹ ti gbà wá láàyè lénìí gbogbo ohun tẹ́ ẹ bá ń gbà lọ́wọ́ Ọlọ́run ṣíkún ló máa jùlẹ̀ fún yín bàbá níṣẹ́ ẹ bá di Ọlọ́run abáyín ni níṣẹ́ ẹ bá tú Ọlọ́run abáyín tú torí pé ẹ ti ẹ̀ fojú di wá pé àwọn jáńkó ṣé ẹ̀yin tẹ́ ń pè mí rè bàbá àwọn kan wà tí èsì ṣe pé bọ́lọ́run ṣe kọ́ ọmọ wọn nìyẹn látòde ọ̀run kí ni ohun tí mo fẹ́ sọ àwọn ìdílé kan ti pè mí rí tí wọ́n ń sunkún ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ ló máa ń sá wá bá wa wọn pé àwọn ò mọ̀ ń pa àwọn kinní àtúnbá yín béèrè lọ́dọ̀ àwọn àgbàlagbà tá a bá lọ wọn á pé odidi ìdílé kan wà tó yẹ pé wọn èyí ṣe nǹkan rẹ̀ ń ìdílé wọn sà àwọn ìdílé wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò tí ì lè tọ́ka sí èèyàn kan pé àdìsí kí ẹ̀ tẹ̀ máa tọ́ka sí pé nínú ẹbí wa àwa la ní lágbájá tó ṣoríire bàbá kò sí jọ́nà àbáyọ wà fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ tó sì jẹ́ pé wọn ò kọ́ wá bẹ́ẹ̀ látọ̀run àṣàgbọ́ rí pé Ọlọ́run dẹ́nìkan ló lòṣì.
tọ́ oògùn ń bẹ fún un. oògùn ń bẹ fún un sà. oògùn ń bẹ fún Alàgbà Adéyínká. kábíyèsí sà. ẹ ní ṣìrìn. àmín o. àti gbogbo àwọn ọmọ ìyá wa tí ẹjọ ń rìn káàkiri nínú àmín ayé. àtẹ̀yin olólùfẹ́ wa náà. ẹ ní ṣìrìn. àmín. ẹ wá ní ṣìjẹ. àmín o. ẹ wá ní ṣìmú. àmín. nǹkan wà torí wípé ayé ń bẹ o. èmi ò lè báyàn sọ pé ọ̀sáyé o. ayé ń bẹ o. tí orí téèyàn bá fẹ́ fayé hàn yàn àwọn èèyàn máa fayé hàn yàn ayé ń bẹ o. ayé ń bẹ o. ayé ń bẹ o. àmọ́ nítorí páyé wà ń bẹ yẹn náà mo tún fẹ́ ju nǹkan ńlá kan lẹ̀ pẹ̀lú ìbéèrè tẹ́ béèrè yìí. inú mi á dùn sà. kó dẹ̀ máa jẹ́ àǹfààní fún gbogbo ọmọ Nàìjíríà. àmọ́ kí n tó sọ ohun tí iṣẹ́ yìí ń ṣe ń kọ́kọ́ ju iṣẹ́ yẹn lẹ̀ náà. kábíyèsí bàbá. ní wàá fiṣẹ́ tí ń ṣe parí ẹ̀. ẹ ṣeun sà. kí ni nǹkan náà à ń pe ewé kan ní ewé ẹmilẹ̀. ewé ẹmilẹ̀. ẹmilẹ̀ ewé ẹmilẹ̀ á ti ń bá mọ̀ pọ́rọ̀ ó débi léni ni. yín ti bá yín wá ewé yín náà sí tòsí. yín ti bá yín wá. ẹsà ẹmilẹ̀ yẹn tèmi máa ń gbọ́ mo máa ń gbọ́ pé fún wà pupa wà. bẹ́ẹ̀ ni yóò dà fún yín tí ó pọ̀. àmín. yóò dà fún yín tí ó pọ̀. ṣé wàá rí ewé ẹmilẹ̀ eléyìí tá a fẹ́ lò yìí á wá jẹ́ ẹmilẹ̀ pupa. ewé ẹmilẹ̀ pupa. ewé ẹmilẹ̀ pupa yẹn á wá tí ó pọ̀ dáadáa. á wá gun dáadáa tí ó kunná pẹ̀lú ọṣẹ. pẹ̀lú ọṣẹ dúdú sà. pẹ̀lú ọṣẹ dúdú. téèyàn bá tún wá lóhùn èyí lọ́ṣẹ dúdú ọṣẹ tó bá mọ̀ póun bá máa ń lò tó bá ba lára mu kó lò ó yọ jẹ́. insha Allah biqudrat rahman. tọ́ náà a ti wá papọ̀ mọ́ ọṣẹ nìtàn á wá lọ wá àdá tá a ti lò rí dáadáa tó bá dalẹ̀. àdá tá a ti lò rí dáadáa. tó bá ti dalẹ̀ á wá bọ̀rọ̀ alẹ̀ ní òhòónú léwẹ̀. á ti bu ọṣẹ yẹn dání lórí kànkàn tí ó ti wà nù kankan á wá dúró sórí àdá tá a ti lò rí yẹn orí àdá ni láti wẹ ọṣẹ yẹn. àdá yẹn á wà nílẹ̀ ń pẹlẹbẹ. ọ̀rẹ́ mi àmà bèrè pé ṣó máa dúró báyìí ni. pẹlẹbẹ ni pẹlẹbẹ á wá dúró lórí ẹ̀ pẹ̀lú àníyàn wípé gbogbo ohunkóhun tí ogun tí bá ń jà mí tàbá arẹ́nikẹ́ni tí ń bẹ ń di ọ̀rọ̀ mi. Ọlọ́run ọba mi o ìwọ tó dá mi wá sáyé má farapamọ́ jẹ mí níyà tó bá yẹ pé ń lọ túbá níwájú ẹ̀ náà ni bí ń sì lọ ṣe nǹkan míì náà ni tí ń fi mórí bọ́ ni tí ẹ fi hàn mí kí n mọ bí tógun ti ń ṣe kí ni tógun ti ń jà mí wá. èèyàn wàá wẹ ọṣẹ náà lẹ́jọ́ kínní tó bá ti wọṣẹ nìtàn yóò mú àdá tó dó lórí ẹnì yóò dórí ẹ̀ kodò tí ó fi tómi tí ń bẹ lára ló fi ṣe kí ni tí ó fi gbẹ. yóò forí ẹ̀ kodò báyìí ìdí tá a máa ń dìmú yẹn yóò fi tì báyìí yóò wá fi dìtẹ̀ omi á fi ro tán tí ó fi ro tán tómi ní bá ti wá ro tán yóò àdá nì ní ọ̀wá mú tí ó fi sábẹ́ pílò rẹ̀ sùn. lálẹ́ ìjọ́ tó wẹṣẹ́ yẹn yóò lò bẹ́ẹ̀ ńjọ́ kínní ìjọ́ kejì alẹ́ ọjọ́ kẹta mọ́júmọ́ ọjọ́ kẹrin pẹ̀lú ògo Ọlọ́run. ẹ sà ẹ má bínú sà tó bá wẹ̀ ẹ́ lénìí tó fàdá yẹn rọrí á tún wẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀la lálẹ́ ọjọ́ kejì kò gbọdọ̀ dájọ́ kan sí o tó bá tún dọ̀ tún labẹ́ alẹ́ ọjọ́ kẹta bẹ́ẹ̀ yóò tún wẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bá fi dijọ́ kẹta nù náà ẹni tí ń bẹ ń di ọ̀rọ̀ rẹ̀ kedere ní òrì gbogbo ẹni tí ń bẹ ń di ọ̀rọ̀ rẹ̀ kedere ní òrì àmọ́ tẹ̀yìn bá ti lò ó tí ó bá ti rí nǹkan kan ó mọ̀ wípé nǹkan kan míì lọ́kọlù kádàrá àwọn kì í ṣọwọ́ èèyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ń bẹ tó já sí pé òun ló kọlù kádàrá èèyàn tá bá fẹ́ lo nǹkan la máa fi sọ fún un wípé Ọlọ́run ò ṣàánú mi o nǹkan tí mo fẹ́ lò yìí wá gbàdúrà mi o bóyá tá bá máa rí nǹkan tó kọlù mí tí mo kọlù tàbá yìí tó kọlù kádàrá mi ẹni tó rọ́lù obìnrin tí wọ́n ti kó bá nísìn tí wọ́n ti fún ní àbìlù sára tó wá lọ bá a sùn táyé rẹ̀ wá dàrú ẹ dákun tírú ẹni bẹ́ẹ̀ bá wá lo nǹkan kó wá sọ pé òun fẹ́ ráyé tí ń bẹ ń di ọ̀rọ̀ òun irú ẹni bẹ́ẹ̀ ò lè rí nǹkan kò lè rí nǹkan kan ó kó látara ẹni tí nǹkan ń ṣe ni ó kó látara ẹni tí nǹkan ń ṣe tí wọ́n ti parí ètò ọburú sí lára pé kò ní láárí mọ́ náà ní ẹni bá ṣubú torí pé nínú ilé ayé tá a wà yìí náà àdótòṣì wà tí wọ́n ṣe sára obìnrin bẹ́ẹ̀ yẹn bá ti kọlù tó bá já sí pé bóyá kò sírù nǹkan yòówù tó lè ní kò sírù nǹkan yòówù tó lè yóò tòṣì mọ̀lẹ́bí ò tòṣì. kábíyèsí bàbá a sì máa padà wá fúnṣẹ́ àdótòṣì yẹn lọ́tọ̀ ìjọ mi. bàbá ṣe rí kíní tẹ̀ ṣàlàyé yìí sà téèyàn bá wá lo kíní yẹn tó lọ ṣàkíyèsí pé òun rí àwọn èèyàn àwọn tó wà ń di ọ̀rọ̀ ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni májẹ̀mú ẹ̀ náà ni mo fẹ́ sọ yẹn májẹ̀mú ẹ̀ ni wípé gbogbo ẹnikẹ́ni a bá rí a kì í jà o. báwo ìwọ ni láyéláyé béèyàn bá ti lè jà tó bá rí ẹ̀ tó bá ti lè jà ó ń tọ̀hún ní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà
àtogun ayé. Ìyẹn ni pé ìrìn tó yẹ kó ń tọ̀hún kó rìn láàrin ọjọ́ kan tí ó fi láṣeyọrí ńlá ayé yóò wá di ẹgbẹ̀rún ọdún mọ́ lọ́wọ́. Allahu Akbar. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ wọ́n láì jà bá lo iṣẹ́ yọ pé tí n bá faṣọ mọ́ Ọlọ́run láàrin ọjà á tú mi ilẹ̀ ibi tó dé mi wọ́n láì ṣe bẹ́ẹ̀ o bàbá àníwá yín tí lágbára Ọlọ́run tó ó fún mi kò tó o lè ní jẹ́ bẹ́ẹ̀ ẹni wọ́n sì pín ogún ológun fún tó ń pín fìlà lọ́kàn òun ó yẹ kéèyàn ti ru ẹni bẹ́ẹ̀ mọ́ àgọ́ ọlọ́pàá ní pé wọ́n ronú kan wọ́n fi fún wọn fìlà bàbá ẹ jẹ́ n wá gúnlẹ̀ síbí bẹ́ẹ̀ bá tiẹ̀ ní fún wa ní míì mọ́ eléyìí tí mo fẹ́ gbà yìí bẹ́ẹ̀ bá yọ̀ǹda ẹ̀ á tẹ́ mi lọ́rùn púpọ̀ bàbá ká tó wá lọ síbi tí mo fẹ́ sọ yẹn sà tí èèyàn bá wá rí ẹni tí ó ń ṣe èèyàn yẹn ọwọ́ kéèyàn lọ bẹ́ẹ̀ ni àbí kéèyàn lọ fálẹ̀ mọ́gbèsí ayé rẹ̀ tó fi máa bọ́ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ sà. ọ̀nà méjì ni. àkọ́kọ́ àti kejì sà. yóò dáa fún iṣẹ́ pọ̀. àmín sà. èmi ń bẹ tó gba ẹ̀bẹ̀. èyí tó sì gba ẹ̀bẹ̀ wọn náà nígbà míì kò bá ojú lásán dé o. làwọn àgbàlagbà máa fi pe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi ní ẹ̀bẹ̀ àwọn àgbà. èmi sì ń bẹ tó já sí pé bẹ́ẹ̀ bá ti mọ̀ ọ́ náà ẹ kàn lọ́ọ́ bá náà ni pé alágbájá tàbí àbá alágbájá ẹ dákun gbogbo ohun tí mo rí kò tẹ́ mi lọ́rùn ni mo wá padà rí wípé ó dàbí pé mo ti ṣẹ̀yìn. làákàyè làá fi gbọ́rọ̀ bẹ́ẹ̀ kalẹ̀. làákàyè làá fi gbọ́rọ̀ bẹ́ẹ̀ kalẹ̀. tọ́lọ́run bá fẹ́ lòun sábàbí ó lè bá àánú ẹ̀ pàdé kó lóun ṣe kí ni kó lóun yọ̀ǹda. ìgbà míì sì tún ní téèyàn bá mọ̀ táyéèyàn nígbà míì àfi kó múra o. torí pé tọ́ta bá mọ̀ pé ẹ ti gẹ́ẹ̀tì wọn ń pè ó ti wá gẹ́ẹ̀tì mi nù ní ajá sí wípé ń tún gba ọ̀nà míì yọ. so ló fi já sí wípé Yorùbá máa fi ń pa òwe wípé bọ́wọ́ ẹni ọ̀bá tí ì tẹ ìkú dà. àìbéèrè kú tọ́pa bàbá ẹni kábíyèsí ọlọ́jà rí kẹsà. èyí tí mo wá sọ wípé pàápín ohun tó gbé mi wá sà torí ogun ajínigbé lọ́tún ajínigbé lósì yìí ni bàbá bandit ń gbé èèyàn kò sírú ẹ̀ láyé àtijọ́ tírú ẹ̀ bá wá wà tí wọ́n bá gbé àwọn bàbá wọn máa ń bá wọn pé ọkùnrin lẹ gbé tí wọ́n á jọ patú fúnra wọn. bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ tọ̀rẹ́ yín sọ yẹn gangan Haúsá yẹn iṣẹ́ tó sọ tó tún mú ìyàwó ẹ̀ wá ṣe nígbà tí wọ́n tẹ́ ẹ ṣe fún un yẹn dáhùn lára tiẹ̀ tó rárí dájú ẹ̀ sà bàbá ẹ̀rín lẹ̀ fọ̀rọ̀ mẹ́rin sà tó rárí dájú ẹ̀ tó wà wò pé ayé bá a mọ̀ bí wọ́n bá pé ọwọ́ ò lè ba òun ẹ̀rọ ẹgbẹ́ ìyàwó ẹ̀ tó tún mú ìyàwó ẹ̀ wá yẹn sà iṣẹ́ yẹn gan mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda fọmọ Nàìjíríà sà. Allahu akbar kabira Allahu jalla jalaluhu tán alàgbà Adéyínká. kábíyèsí bàbá. kákí Ọlọ́run ọba tí ò sírú ẹ̀. Allahu akbar. ṣe bí ẹnìkan náà ló fi àwọn ọmọ yìí mọ̀ wá ìmọ̀ bóyá ẹ gbà mí láyè kí n tún dá wákà o. bàbá ẹ dá wákà èmi náà bá yín gbé tí n bá lóhùn ẹ̀. a máa ń pè fáwọn tó fi ìmọ̀ sọ tí wá déré. ẹ sọ pé fáwọn tó fi ìmọ̀ sọ tí wá déré. fáwọn tó fi ìmọ̀ sọ tí wá déré. fáwọn tó fi ìmọ̀ sọ tí wá déré. ṣàlékún ìkẹ́ ṣàlékún ìgẹ̀ fáwọn tó fi ìmọ̀ sọ tí wá déré. ṣàlékún ìkẹ́ ṣàlékún ìgẹ̀ fáwọn tó fi ìmọ̀ sọ tí wá déré. alàgbà Adéyínká àwọn kan ni wọ́n fìmọ̀ sọ ti wá dire so ló jẹ́ kí àwa náà dà bá a ti dà yìí. Allahu Akbar. látara bẹ́ẹ̀ ni wípé nǹkan méjì ni nǹkan yẹn. nǹkan méjì ni sà. àmọ́ àwọn tó fìmọ̀ sọ ti wá dire yẹn àwọn tó ti lọ́nu wọn Ọlọ́run bá falẹ̀ kìí àmọ̀ kẹwọn. àmín. inú wọn náà tún wá ní kì í ṣe mùsùlùmí nìkan nu wọn o. Allahu Akbar. kí gbogbo ayé kọ́ lọ́ọ́ dì í mọ́. kì í ṣe mùsùlùmí ní gbogbo wọn. oníbílẹ̀ ń bẹ nú wọn tí wọn ò mú kan mọ́kàn. làwa náà fi láǹfààní àti bá òtítọ́ nǹkan pàdé lọ́dọ̀ wọn. ẹ wo orú wọn tó ṣẹlẹ̀ sárákùnrin kan. lọ́nà Ìsànyìn gbogbo ayé lọ́mọ̀. wọ́n sì ka mọ́bẹ̀ àwọn kan sì já láti inú igbó wọ́n sì fún un níbọn gbogbo ayé lọ́mọ̀. arákùnrin náà Èkó ní gbé. ẹ dákun ìdílé yẹn wọ́n sọ ìdílé náà dahoro dòní. wọ́n sọ dahoro bẹ́ẹ̀ ni o. tọ́wọ́ já sí pé irú nǹkan tí mo fẹ́ sọ yìí tírú nǹkan bẹ́ẹ̀ bá ń bẹ Ọlọ́run lè lò ń sábàbí kí n má sọ pé kí nítorí pé tásìkò kú ẹ̀dá bá ti tó èèyàn ò lè yẹ ẹ́. Allahu Akbar. àmọ́ méjì ni nǹkan náà o ń wá yọ̀ǹda ọyọ kan. bàbá. ọyọ kan tí ń sì yọ̀ǹda ni gbogbo ayé ni ó ṣe láǹfààní.
Allahu Akbar. ṣe wá rí ìkéní kejì tested okay tested and confirmed ni àmọ́ wàá yọ̀ǹda yọ kàn bẹ̀. Kí ni nǹkan náà ni wípé ẹ̀yin èèyàn ẹ má bẹ̀rù kí gbogbo ọmọ Nàìjíríà má bẹ̀rù. Ẹ jẹ́ ká lọ wá ọ̀gá òye. Ọ̀gá òye chameleon ló ń jọ́gà. Yóò dáa fún yín tí ó pọ̀. Àmín. Tá a bá ti wá mú ọ̀gá òye ká wá mú ọkọ̀ ataare kan. Ọkọ̀ ataare yẹn ni pé bóyá bí gbàtẹ́ bó ataare mẹ́ta ló wà nínú ẹ̀ báyìí apá kan báyìí la fẹ́ lò. A rí i pé òun náà ó tún wà nínú àpò kan ni ìyẹn ọkọ̀ ataare yẹn. A wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín ọmọ rẹ̀ yẹn sínú kíkan. A máa hin. Èèwọ̀ ọbẹ̀ ni pé a gbọ́dọ̀ fẹnu fẹ́ pàǹtí ibẹ̀ tó wà ńbẹ̀ kúrò. A gbọ́dọ̀ fẹnu fẹ́ pàǹtí inú ibẹ̀. Ọwọ́ la fi ṣàwọn pàǹtí ní kúrò ní ibẹ̀. Tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ tán kìíní yẹn láàmà ọmọ ataare ni láàmà wá tì bọ ẹnu ọ̀gá yẹn tí ó máa wọlé. A lè máa fi gígan tí wọlé kò ṣe nǹkan kan o. A máa fi gígan tí wọlé náà ni tí ó máa wọlé sí ikùn ọ̀gá yẹn. Tó bá ti wá wọlé bẹ́ẹ̀ tán ká má jẹ́ kí kankan sọnù nínú ọmọ ọkọ̀ ataare yẹn o. Tó bá ti wá pé tán lẹ́sẹ̀kẹsẹ̀ á wá gé orí ọ̀gá ni á gé orí ẹ̀ lẹ́ẹ̀kan náà. A bá ti wá gé orí ẹ̀ lẹ́ẹ̀kan náà tán á wá la ikùn rẹ̀. Tá bá ti wá la igbáyà rẹ̀ padà pẹ̀lú ògo Ọlọ́run ataare tá a kó sínú ẹ̀ ní á bá lódìdí inú ẹ̀ ní. Àmọ́ òdìdí táwọn àbá yẹn kọ́mọ ara yìí má ṣì mí gbọ́. Kì í ṣe pé á bá níbà wípé á tún wá rí èpo tí á tún wá rí èpo dídí ataare kan ní ibẹ̀ irọ́. Ṣùgbọ́n tá a bá ti la ikùn rẹ̀ báyìí á padà rí wípé yóò dúró lódìdí ibi tó fẹ́ stọ̀ sí yóò dàbí odidi ataare inú ẹ̀ ni. Nǹkan nì náà láwàá gbé bó ti wà nú ọ̀rá tó wà nínú ẹ̀ yẹn tó dúró sínú ẹ̀ náà láwàá yọ. Tá a bá ti yọ bẹ́ẹ̀ á wàá gbé sínú àpò àsùn funfun kékeré kan. Alàgbà Adéyínká bẹ́ẹ̀ yẹn bá ń lọ síbi tí ẹ̀rù bá ń báàyàn tàbí tójú ogun bá le kódà kí wọ́n máa yin bọ́ọ̀bù ńbẹ̀ ìbáà jẹ́ nínú hóró ataare yẹn ẹ fún tọ̀hún bóyá ẹyọ kan bóyá hóró kan tàbí méjì tàbí ẹyọ mẹ́ta eléyìí ṣe gbígbé mi yọ jẹ ni o. Kírú ẹni bẹ́ẹ̀ kó jẹ tó bá ti wá jẹ bẹ́ẹ̀ tán kó máa lọ bí ikú bá pa gbogbo ayé ikú ò ní pa yọ ṣẹ́kù. Allahu Akbar. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ tí bá tún wá ń bẹ lára èèyàn bẹ́ẹ̀ níjọ́ yẹn nìkan o. Tí wọ́n bá lè mú ẹni yẹn tí wọ́n bá tì í mọ́bì kan tí ò sẹ́nì kankan ń bẹ àfọlọ́hun tí irú ẹni bẹ́ẹ̀ bá fi lè fi ẹ̀yìn tí ògiri yóò sì bára rẹ̀ ní òdì kejì. Allahu Akbar. Kò ní í já kì í ṣe pé yóò bára rẹ̀ lé o. Tó bá ti bára rẹ̀ lódì kejì ibi tí wọ́n tì í mọ́ yóò jára rẹ̀. Kó ferege. Allahu Akbar. Ọwọ́ ajáde síbẹ̀ tó tún wá pé àwọn àríyá ti jáde tọwọ́ bá balẹ̀ kejì inú orin náà máa ti mọ́. Kí ni yẹn ò tiẹ̀ ní ṣe ẹlẹ́ẹ̀kejì mọ́ ni. Allahu Akbar. Nítorí pé ọjọ́ yẹn nìkan náà ni ó fi ṣiṣẹ́ ọ̀ṣiṣẹ́ mọ́ tó bá tún fẹ́ lò ń jọ́ kejì àfi kó tún jẹ́ ọmọ ataare yẹn kì í ṣe pé ó máa ṣe lọ títí láyéláyé lára èèyàn má jẹ̀mú bẹ̀ nìyẹn. Èèyàn náà mọ ibi tó ń lọ pé ibi àyíbá mọ̀ tó bá ti le òun náà lèyẹn máa fi ń ṣe bẹ́ẹ̀ òun ló fi já sí wípé àwọn bàbá wa. Ẹ̀sà iṣẹ́ yìí gan tí mo fi gba ti èèyàn yẹn ni pé fáǹfààní ẹ̀yìn tẹ́ mọ̀ gbọ́ pé ọwọ́ bá àwọn tá a fẹ́ lọ fọ́ ṣọ́ọ̀bù wọn kò ṣiṣẹ́ fólè. Kò ṣiṣẹ́ fólè o kò ṣiṣẹ́ fólè rárá kò ṣiṣẹ́ fólè rárá so kí o gba ikọ̀ máa gbọ́ so ìdí nu ni tó fi já pé àwọn bàbá wa láyé ìgbà jagunjagun bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé àtàwọn àtọmọ tó bá fẹ́ kó lọ ojú ogun eléyìí náà gbogbo nǹkan yìí náà ń bẹ́ẹ̀ nù nǹkan tí wọ́n gbójúlé tọ́kàn ṣe kí ni o tó fi balẹ̀ àmọ́ níbi tí òde òní ti wà yìí tá a bá nírú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ tá a tún ń pa á mọ́ gbogbo ẹni tó yẹ ká fi ṣe olóore tẹ̀mí wọn bá padà fi bọ́ àkáǹtì òun ní wà nú àkáǹtì wa. Ọ̀dọ̀ èèyàn náà máa kọ gbogbo ẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ẹja ṣe dáadáa tá a bá ní. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Bẹ́ẹ̀ ni. Ẹ̀dá ẹ hùwà ire nítorí ọ̀la. Àwọn bàbá ní ọ̀la ẹ̀dá èèyàn ló pàtàkì jù. Wọ́n ní kò sẹ́ni tó mọ̀ ọ̀la àyàfó Olúwa. Bàbá ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ̀wà tí ẹ̀sọ́ fún wa sà. Tó Alàgbà Adéyínká. Bàbá. Ṣe rí ẹlẹ́ẹ̀kejì ni. Ẹ jẹ́ rán yín létí sà. Ẹlẹ́ẹ̀kejì yẹn táwùsá yẹn ń ṣàlàyé yẹn ó ní àwọn atiláwí tí wọ́n ń jí àwọn èèyàn gbé náà ni wọ́n kó àwọn mọ́ àwọn tí wọ́n gbé ó ní bàbá ó ní ẹ ṣiṣẹ́ yẹn fún un ó ní májẹ̀mú bẹ̀ ni pé kéèyàn má ti fẹ̀yìn lélẹ̀ ó ní bí èèyàn bá fẹ̀yìn lélẹ̀ àwọn á máa rí àwọn aráabí ò ní rí àwọn kéèyàn lè rán yín létí sà. Dáadáa bẹ́ẹ̀ ni
bẹ́ẹ̀ ti sọ ni ó ti yé mi iṣẹ́ yẹn bó ti rí hun àgbà aṣẹ́ ni o kábíyèsí bàbá. ọ̀gá aṣẹ́ sì ni èèyàn ń tiẹ̀ kì í ṣe pọ́jọ́ kan ló ṣiṣẹ́ mọ́ béèyàn bá ti lè lò ó sára ó ti dìgbére ṣáà pé èyí tí mo filẹ̀ ń tiẹ̀ lákọ̀ọ́kọ́ níjọ́ téèyàn bá lò náà ló ṣe kí ni ló ṣiṣẹ́ mọ́ so àmọ́ kò ṣiṣẹ́ ẹjọ́ kejì àmọ́ eléyìí tẹ́ ń béèrè ni. ẹ jẹ́ wá béèrè ọkọ sà irú ìta ń sọ tọ́gbẹ́ni yẹn lòun fẹ̀yìn lélẹ̀ yẹn àwọn bàbá àgbàlagbà kan ń bè kan Ọlọ́run òjò dáa fún wọn wọn abẹ́ kíní yẹn dangerous o téèyàn bá ìfẹ̀yìn lélẹ̀ bẹ́ẹ̀ ó lè wọlé bẹ́ẹ̀ tí ò ní jáde mọ́. láyé eléyìí kọ́ kódà eléyìí Ọlọ́run tó ṣe é níṣe wípé kì í ṣerú ẹ̀ láyé torí pé kí ló fà ń bẹ̀ ni wípé tí nǹkan ò bá ṣẹlẹ̀ kò ní í dún. A jẹ́ pé ìjayà làwọn kí ni yẹn ń bá ṣiṣẹ́. ìjayà ní bá ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì mẹ́rin pé sípírìtì ni ó ti wà lára tó bá ti mọ̀ pé wọ́n ń lé yín àdánwò ti dé kí wọ́n tọ̀ ń kàn sùn kalẹ̀ báyìí náà ni yọ kọjú dákè kódà wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ lọ tẹ̀ mọ́lẹ̀ bọ̀ wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ kọjá ṣùgbọ́n wọn ò ní ever rí láyé. Allahu Akbar. àmọ́ ìgbín kì í yọ tán nínú kara wọn kẹ́ ẹ foríjì mi. tó bó ṣe rí yẹn bàbá a ní jà yín yàn sá ẹ ṣeun púpọ̀ ká tó yọ̀ǹda yín gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n á máa wò yín tó wà nílùú òyìnbó tẹ́rù ń bà tí láì lo kíjokíjo mú wọn táwọn èèyàn gbé báwo la ṣe fẹ́ ṣe àtàwọn tí wọ́n wà ní Nàìjíríà àwọn tó ń ṣíà àìfojú kéré wọn àwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì yálà bad or good èèyàn làwọn náà àwọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń fọ́lò kó má bàjẹ́ fún gbogbo wọn owó ni wọ́n ná bàbá ẹ bá ń ṣàdúrà fún wọn kẹwàá bá ń darúkọ yín káyọ̀ǹda yín ṣùgbọ́n bàbá mo fẹ́ béèrè kan sà ìjẹ́ bá a bá fẹ́ wá ń jọ́ mi ìṣáyé àǹfààní wà fún wa sà. lágbára Ọlọ́run ẹ ṣeun sà. kódà mo fi síwájú Ọlọ́run wípé ẹ̀yin lẹ́ẹ̀ máa wá. Allah. àwa náà lẹ́ẹ̀ máa ṣe kí ni àwa náà lẹ́ẹ̀ máa bá Ọlọ́run tó ní wá kò ní wò wá níran. Àmín sà. ọba tó ní wá kò ní gbẹ̀mí wa báyìí. Àmín. Ọlọ́run ò ní tí ì pè wá lókù. Àmín. Alhamdulillahi Rabbil alamin. Ọlọ́run tó tún wá ní kí á bẹ̀rẹ̀ tó sì tún wá mú lọ sí ìparí ibi tá a bá dé yìí náà tá a bá wò pé bóyá àbáwọn àlejò pọ̀ ńlẹ̀ àwọn àlejò dé àwọn àlejò pọ̀ ńlẹ̀ ẹ̀yin náà tẹ gbéra níbi tẹ́ ẹ ti gbéra wáyé ní ìsìn láì fún yín sílẹ̀ kan tẹ́pọ̀ Ọlọ́run ní ń sanwó oṣù yín Ọlọ́run ní ń fún yín lówó Ọlọ́run ní ń tọ́jú yín pẹ̀lú ògùn ọba tí jẹ́ Ọlọ́run àtayé àtọ̀run tí yín náà kò ní dàrú gbogbo àwọn olólùfẹ́ alàgbà Adéyínká látòkèdókè ànímọ̀ nira ẹkún àdásùn kò ní bá wa both home and abroad àbí ẹ̀kọ́ lẹ́yìn olóyìnbó máa ń pè ní so ẹkún àdásùn àtàwọn tá à ń bẹ ní Nàìjíríà àtàwọn aráàlú òyìnbó ẹkún àdásùn kò ní bá wa ẹkún àgbékọ̀rọ̀sùn kò ní bá wa èyí tọmọ aráyé máa parapọ̀ sùn léèyàn lórí kò ní bá gbogbo wa ní àpapọ̀ gbogbo ẹ̀ àtàrà Nàìjíríà àtàrà àlókèrè akèrègbè ẹkún kò ní fọnú ayé gbogbo wa albarkola anabi wa ti jẹ́ Muhammad wala Muhammadu aminullah wala la ilaha illallah wala la ilaha illallah wala la ilaha illallah jẹ́ máa sọ pé kò ní dẹ́kun fún wa àmín kò ní dẹ́kun fún wa àmín gbogbo ìdùnnú wa látòkè délẹ̀ kò ní dẹ́kun fún wa àmín. ẹ ṣeun sá ẹ bá ń dárúkọ yìí ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí orúkọ mi ni bàbá Khalifa. ẹ ṣe ọlọ́njáre gbọ́sà tó níkànnì Adéyínká Ayinde ọmọ Ọ̀yá Ilépo lọ́jà gbàǹgbà orí ẹ̀yin tẹ́ ẹ wo ètò yìí ò ní burú orí àwa tá a ṣètò ò ní burú orí ọ̀dọ̀ àwọn bàbá tá a wá náà ò ní burú ẹ mọ́ ṣíà ẹ mọ́ comment ẹ mọ́ fọ́lò ìgbìyànjú ìrànlọ́wọ́ tẹ́yin náà lè ṣe fẹ́lò míì níbò míì káǹfààní yóò lè káríkárí á tún mọ pàdé ìjọ mi pàápàá jùlọ ọ̀dọ̀ bàbá àlífà wíwá wa bí kò ní jẹ́ ẹ̀kan mọ́ kò ní jẹ́ ẹ̀mejì kò ní jẹ́ ẹ̀mẹ́ta kò ní lópin lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ire o.